President General of her hometown. No. What have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi process mi sí? Olùwí, oníjàjà, àjọpọ̀ ẹnìgbà. Ẹ máa bọ̀, mo máa fọ orí fún yín nínú odò, máa fọ orí fún yín. Kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín, kí wọ́n yí machine gun lùlù yín kò ní í bá yín. Ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dógùn dúró, kógùn má dẹ̀ gbèrí mọ́. Ṣé ìṣeré ni? Ayé sí èrè níwájú bí n jẹ́. Ó ṣe oore tó yà mí lẹ́nu o, bàbá. Kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì, ọjọ́ tí wọ́n bá bí gangan, mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga, màá dẹ̀ nìkan gbé AK-47, màá nìkan yìí fún kòkó. Tí ìbọn yẹn bá pa ọmọ yẹn, kàn pa mí. Ẹ lè pa mí! Ìyá jẹ́! Olórí. Títí mọ́ àyà, títí mọ́ àyà. Lọ́gọ́ tó bá ti sọ èyí, ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. Alágbàlá. Ẹ yí padà, wọ́n bá mi lift ẹ̀ up, man. Ọtí! Bẹ́ẹ̀ni fún! Bẹ́ẹ̀ orí ẹ̀! Mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o, mi ò fẹ́ rí mọ́ ni o. Ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí mo gbàdúrà fún o. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi púpẹ́. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi púpẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi púpẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. SAAMU ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. Wọ́n kì í jó lówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé lóṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò SAAMU o. Máa gbó owó mi púpẹ́. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá ti tán fún wọn. Oṣù bá tán bá mi gbówó mi. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. Kẹ́hìndé, abẹ́ ẹ̀gbà mi kí mo rí ọtọ́ sí o ọbẹ̀ ẹja jẹ Táyé ṣé ń sọ fún ọ pé nìkan kò gbúdọ̀ jẹ́nu ẹja táǹdì. Ẹ má dá lóhùn kí ló dé tó fi jẹ́ èsì ló ń jẹja ẹja tó yẹ ká kó ká lọ jẹ́ ń kọ̀rọ̀ òun jẹ́ èsì ló ti rí sìn. Táíwò ẹja tí mo lẹ́ẹ̀ gbúdọ̀ fọwọ́ kàn ẹ kò ẹ lọ jẹ́ ń kọ̀rọ̀ ṣé ẹ mẹ́ńtọ́ lẹ́ja ṣé ẹ mẹ́ńtọ́ gbẹ́ja fún mi kí n dín nítorí Ọlọ́run. Fún mi kí má jẹjà báwo adéṣèwọlá ń bẹ látàárọ̀ àṣẹ ń tó lẹja sójú ọlọ́pàá ni àbọ̀ jẹ́ sójà. dákun tí bọ̀dá SAAMU ojú sójà àbọ̀ ọlọ́pàá lọ ńgbà mo ti ń dín ẹja yìí látàárọ̀ ẹ tí mo pẹ́ jẹ́ wàhálà promax ni mo ṣe ní kẹ́nìkan kan nu yín ọmọ fọwọ́ kan bó lẹ ti ń ṣe báyìí gan dákun ṣe mi fún mi ń di ọwọ́ rẹ jàre ọ̀yá ẹjọ́ mọ̀ ká ẹja òun fún mi. bọ̀dá SAAMU tó yẹ pé bọ́bá dé ní ìsìn wọ́n mọ̀ sọ nǹkan fún wọn wọ́n mọ̀ ṣe nǹkan mi. Lójú ẹ̀yìn. bọ̀dá SAAMU. Kí ló ṣẹlẹ̀ báyìí? Kí ló ṣẹlẹ̀ báyìí? Ẹ̀yin dín ẹja látẹ̀kan. Ṣé kò dájọ́ ṣe ni? bọ̀dá SAAMU ẹja yìí mọ̀ pọ̀ ìyí tó kù mọ́ ọmọ ìpọ̀ ọmọ ìdí tán ọmọ ìkù ọmọ ìyàtọ̀ ìyí tó kù mọ́ ìpọ̀ ju èyí lọ. Mo mọ̀ kó máa ṣẹ́kù. Àṣé mi ò mọ nǹkan tí mo kó wá bí ni. Àti inú pálí ni mo ti kà á. Wọ́n lè kọ́ ẹni tó jẹ́ mo kà á.
mo kà láti inú pálí bóyá jábá ìtajọ àbí bó ti kà. bí ọ̀bàjọ́ ọmọ aláìgbọ́rọ̀ mo ti sọ fún wọn ẹ má jẹ́ bẹ́ẹ̀ o bọ́dà Sàámú lẹ́lẹ́jà wọn ò fẹ́ wàhálà o àfìgbà tó mẹ́yọ kan tọkàn jẹ. ta ló jẹjẹ mi ń gbọ́ ta ló kẹjọ mi nínú yín ta ló jẹjẹ mi nínú yín ta ni. Oh my God tí ò bá jẹ́ wípé kọ́lù aṣọ mi ló wọ̀ pọ́pù tó wọ̀ yẹn ni n bá mọ tí màá fojú ẹ̀ rí n bá fún àpẹẹrẹ n bá fọ́ ọmọ ẹ̀ lórí ìdàlù ni wọ́n tí mo bá sọ̀rọ̀ bóyá ń ṣe orí yẹn bàjẹ́ ni. bọ́dà Sàámú. ìwọ kọ́ ni mo bá wíjà lójú ẹ̀yin ìyá wọn ni mo sọ fún orí ìyá yín ṣe kọ́ngẹ́ ni. lórí ìdúró mi báyẹn sì ń bú mi kódà. mo ń sọ̀rọ̀ náà o tún fẹ́ máa gbómi lẹ́nu lójú àwọn ọmọ ẹ̀ ṣé plan tẹjọ plan ni ẹ̀ ń plan against mi tó bá jẹ́ bẹ́ẹ̀ no problem owó ẹ̀ nìyẹn o àdéhùn tá a jọ ṣe láàrin èmi àti 5,000 ti dínú ẹ o. ó ti di fẹ́. lórí ẹja wóró kan tí ìgbà wa sọ fún yín pọ̀ jẹ́ ńkọ́. mọ́ọ̀mọ́ èmi ṣé mi ò ní mọ̀ pé èèyàn jẹjà mi ṣé mi ní mọ̀ pé èèyàn jẹjà mi olóògbé yín ṣe kí ọ̀nà o ṣé mo bá ṣe é ṣe. bá Sàámú ẹni sùn ẹ fẹ́ ṣe birthday. tí kí ni fi ṣe o. tẹ fi ń dẹja tó pọ̀ tó yìí. ó dìgbà tí ìyẹ́ ẹ bá ṣe birthday kó tó dé kó dẹ́jà ìyẹ́ o lè dédé dẹ́jà ó dẹ̀ lóun fẹ́ fún àwọn ará àdúgbò ìtọ́ bá bíjà nínú yín abẹ́gbọ́ ó tún dá yẹ ẹ̀ ní gbèsè ọlọ́run má jẹ́ ká ẹ̀ ṣiṣẹ́ dànù. Hello sọ bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ wá sílé ni yẹ ẹ bá mi wá sílé jọ ó important ni mo fẹ́ kó wá gbàdúrà fún èèyàn kan ni jọ torí Ọlọ́run kò ṣe gan bóyá kí n kó díẹ̀ lọ kí n dẹ̀ padà wá kó ètò kù àbí báwo. bọ́dà Sàámú èyí ṣètàn ní ìsìn. ọmọ ẹ ó jí ẹja mi jẹ àbí bẹ́ẹ̀ kọ́ ṣé wọn káde ń wà láàrin èdè àti ẹ. bẹ́ẹ̀ni ṣé wọn kò gbé eléyìí tó ṣe náà ò ṣe lásán máa jí yẹn náà jẹ o. bọ́dà Sàámú ṣe é bu yẹpẹ̀ sẹ́nu ni. àwọn ti jẹ́ káwọn ẹ̀mọ́ ẹ̀ mọ̀ pé ilẹ̀ là ń sọ̀rọ̀ nípa ẹ̀ plọ̀tì kan á dín màá make sure pé mo yọ ibi tán lè gbé kọ́ńténà sí màá jíjẹ ń bẹ̀ wá dáradá. ẹ̀mú kan wá nú ẹja tí yàrá ń dín ẹ̀ kí n wo bóyá gbẹ sí. tẹ́ ẹ bá ti jẹ kan owó mi ní ẹgbẹ̀rún márùn-ún. mo pè kàn ṣí ẹ èmi wọlé gbẹjà wá bí ẹgbẹ́ mi mo gbẹjà wá bí sórí ẹ pẹ́ sá. ẹ̀yin ẹgbẹ́ wò. kábọ̀ kan ò sí níbẹ̀ o Sàámú bọ́dà Sàámú. ẹ jọ nítorí Ọlọ́run kí ni gbogbo wèrè tí bọ̀dá ìtàn gbélé. mo pé yín ò tiẹ̀ yé lọ́pọ̀lọ́ tẹ máa fi dá mi lóhùn náà tẹ́lẹ̀ ṣé mo parọ́ mọ́ yín ni bọ́dà Gani ẹ̀yin lẹ dàgbà jù nù wọn mo dẹ̀ bílí pé ó lè máa ṣẹ́kù ọpọlọ tíntín sórí yín. wọ́n bọ́ mi ni ẹ̀jọ̀ kí máa ń ṣe náà sọ bẹ́ẹ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ bẹ̀rẹ̀ ẹ káàbọ̀. mo bílí pé ó lè máa ṣẹ́kù ọpọlọ tíntín sórí yín tẹ máa lè fi dá mi lóhùn. ẹ jọ ṣé lè explain irú ìwà wèrè tí bọ̀dà Sàámú tó ra wọlé yìí ṣé lè explain ẹ fáwà. kí n ṣe wọ́n ọmọbìnrin pẹlẹbẹ iná dọ́nà ó gbọ́dọ̀ fi mí díwọ̀n lẹ́yìn náà. díwọ̀n àwọn ta ni. fi mí díwọ̀n bàbá rẹ̀. bàbá tèmi àmì ilé fi yín díwọ̀n àmọ́ ṣe máa fi irú yín díwọ̀n irú yín fi díwọ̀n bàbá tèmi. àwọn jẹ́ yín lọ fi wọ́n lẹ̀ má dá wọn lóhùn ibi tó yẹ kí wọ́n ti gbà wọlé kọ́ ló gbà wọlé yẹn ẹ pẹ̀lẹ́ sọ bẹ́ẹ̀. ẹ jọ kí ni ẹ wá ṣe ń bí. bọ́dà Sàámú ni mo wá rí wọn náwọn ṣe bẹ̀rẹ̀ bísínẹ́sì kan pé kí wọ́n bá wọn gbàdúrà sí tó jẹun wá nìyẹn. bọ̀dá Sàámú pè yín pé kí wọ́n bá wọn gbàdúrà báwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bísínẹ́sì. bísínẹ́sì wo ṣé bí ẹja tó gbélé náà lélẹ́yìí ṣé wọ́n náà fẹ́ máa tẹja ni àbí ọ̀rọ̀ yìí máa ṣe mí káyéfì. sọ bẹ́ẹ̀ ẹ sílẹ̀ ẹ má bẹ́ẹ̀ nǹkan náà ṣe ń gbẹ́jà ẹ má ṣùgìrì gbẹ́jà ẹ má kọ́ṣẹ́ ìjà lọ́tọ̀ ni o bẹ́ẹ̀ ṣe kọ́ṣẹ́ ìlú àtorin ẹ máa kọ́ ti ẹja títà ẹ máa kọ́ lọ́tọ̀ gbogbo ẹ̀ náà la máa kọ́ papọ̀ tó ti yẹ yín ó nìyẹn sọ bẹ́ẹ̀ ẹ má bínú pé mo dá yín dúró mo ṣe ń bọ̀ látọ̀dọ̀ agent mi ni mo ti gbà kan tẹ́lẹ̀ mo lọ gba ìtókù tó ń dín òní mo sáré lọ gbà wà látọ̀dọ̀ ẹ̀. bísínẹ́sì tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ òòrè òní ẹja tí mo fẹ́ máa tà yìí mo lè fẹ́ kẹ́ ẹ wá kẹ́ ẹ bá mi gbàdúrà sí kó lè túbọ̀ máa gbèrú sí dáadáa bí mo bẹ̀rẹ̀ kó lè pọ̀ sí bẹ́ẹ̀ ni. ṣé ẹ fẹ́ kọ́ àṣà Jésù ni mo mí pé ṣe fẹ́ kán sọ di 5,000 ni àbí èèyàn owó lẹ fẹ́ bọ́. ó wá jẹ́ bí ìṣù àkàrà méjì àtẹja wẹ́wẹ́ mélòó. ojú rẹ̀ ti dẹ̀rù nìyẹn ṣáájú wẹ́wẹ́ márùn rẹ̀ mi ò kàṣà Jésù o mo fẹ́ kàṣà ara mi gẹ́gẹ́ bí Sàámú ni ó nìyẹn ẹ gbàdúrà. bùrà Sàámú kí n bá yín gbàdúrà sí ẹja. ó lè ṣe báyìí ṣáà tẹ gbàdúrà ni ṣé kí ló pe Daniel babaláwo wa kó wá gbàdúrà sí ó máa gbé ajá sí di ogun sìn tó máa ṣe tu ẹ̀ tó máa tu sílẹ̀ sí ewu lẹ́fẹ́. rárá. ẹ díjú ẹ yẹ ká gbàdúrà.
bàbá ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi a gbé orúkọ yín ga lórí ìránṣẹ́ yín ọmọ yín wọ́n tún ti dé pẹ̀lú àrà ọ̀tun ohun tó tún gbé dé rèé Olúwa yà á sí mímọ́ ẹja náà tún gbé dé yìí Olúwa yà á sí mímọ́ àní bọ̀dá Sàámú bí wọ́n ṣe gbé ẹja yìí kalẹ̀ Olúwa jẹ́ kó máa tà gbogbo ojú tó bá ti ń wò ó a fẹ́ kí ó máa sọ sí wọn lọ́kàn láti rajà Olúwa ẹjọ́ rí bẹ́ẹ̀ ẹ ní pàdánù o ẹ ní ṣòwò ṣọ́ọ̀tì o ó ti rí bẹ́ẹ̀ kò yí padà Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù ẹni tí wọ́n bá bí dá nínú community ó ní mo sọ kó pè mí ní bọ̀dà Sàámú Ẹlẹ́jà àbí kó comment kó ní bọ̀dà Sàámú Ẹlẹ́jà tí a bá Sàámú Alájọ náà ni mo sì jẹ́ kọ́lọ́dùmọ̀dùkọ̀ lọ́mọdé gangan ohun tí ìfẹ́ Ọlọ́run ìfẹ́ Olúwa ó ní mo ń tẹ̀lé kọ́ máa sọ pé bọ̀dà Sàámú Ẹlẹ́jà ní ti ìfẹ́ gbọ́ ẹ jẹ́ kí n wọnú ẹja yẹn náà deep kó tó di pé máa bẹ̀rẹ̀ sí ní pè mí kò yẹ sí àwọn orúkọ ẹja yẹn máa mú ẹ tó sweet nínú ẹ kí n tó lè mú bóyá ìpìyà ni bóyá ọ̀wẹ́rẹ́ ni bóyá tìlàpíà ni bóyá pànlá ni wọ́n á sọ pé bọ̀dẹ̀ ìpìyà bọ̀dà Sàámú ìpìyà bọ̀dà Sàámú pànlá màá wo tí mo máa jẹ́ ń bẹ̀ tó ti yẹ yín ó nìyẹn bẹ́ẹ̀ ni ó rè Olúwa kọ́lọ́run tó bá ṣe kíni o kó tó bá bù sí o ọjà bí kó má ta wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ o. Bọ̀dá Sàámú ṣe rí ní ọpọlọ tèmi o nǹkan tèmi mọ̀ ni pé tó bá béèyàn lunch nǹkan tó bá béèyàn open nìkan especially lè tẹ̀ ṣe ń sìn táwọn èèyàn gather tí pásítọ̀ wá tán wá ṣàdúrà sí ó yẹ kí at least bó tiẹ̀ jẹ́ ẹja méjì kẹ́ fún àwa tá a dúró yìí ká fi ṣètọ́wò ká lè fi bá yín bless business yìí. yóò ṣe bí bọ́ọ̀lù máa ṣe bí àgbàyà báyìí. Really? No, bọ́ọ̀lù yẹn máa sọ pé kó fún alẹ́ja méjì ẹ̀ tẹ́sẹ̀ pé ẹyọ kọ̀ọ̀kan. At least. Àbí? tó fúri ẹ ti bàjẹ́ ìwọ ọmọ jìráàfù bọ́ọ̀rù ogun burúkú yìí orí ẹ yí ni ó sọ̀rọ̀ mi pé máa fi ta owó mo fẹ́ fi ta òkò ṣé àgbẹ̀kọ́ wọn ní òbí ní òtò kí ni owó ni ṣé èmi ni mo wẹ̀ èmi ni mo wẹ̀ n bá wẹ̀ láwò pa ni mo gbé ọjà lẹ̀ o tí mọye tí mo fi gbé ọjà lẹ̀ o tí ní pé kẹ́ ẹ máa mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan kẹ́ ẹ máa mú ní méjì what effrontery ṣé bí wọn náà kó súnmọ́ kó dàgbà dùbò ẹni tó sọ pé orí òun ò pé ẹ̀yin ọmọ kẹ bóòtù ti tú lórí ẹ̀yìn bóòtù tó di orí ìyọsíbí mú 2 inch ni ìgbà tó máa dálù ó ti dálù wọ 7 inches ṣe ìṣó 8 inches wà nígbà tó ṣe pọ́n fẹ́ kàn Jésù orí ẹ̀ ti dálù ọ̀rọ̀ kan jábọ́ láti bẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ní yóò millions of naira ni mo fi gbọ́jà yìí lẹ̀ wèrè làwọn pípú yìí ẹja yìí ṣe ìdá kàǹtì mi ni ṣé mo gbà tí mo jẹ́ ẹ̀yọ́ ọjà ní wèrè níní ẹ wá ọdí tiẹ̀ èyí tẹ̀ ṣe rè. Bọ̀dá Sàámú Ẹlẹ́jà èló lẹja yín. àjọ̀gbọ́n CEO ó ní yóò pè ní CEO kí ni iná. kò sọ kankan. kẹ́nìbọ̀dì bá pè mí ní CEO Ẹlẹ́jà o Sàámú yẹn náà ni mo ń jẹ́ kólódùmọ̀dù ẹ̀mí ò tí ì darí mi síbi bóyá máa jẹ́ bọ̀dà Sàámú Ẹlẹ́jà àbíkú jẹ̀lẹ́jà mo ṣe sọ́tọ́ka ẹ̀ tó dé ni mo ìmọ̀ bóyá máa jẹ́ bọ̀dà Elépìyà bọ̀dà oní Titus bọ̀dà oní Ìṣẹ̀gbẹ́rẹ́ mi ti mọ̀ bóyá yẹn ló máa jẹ́ àbí bọ̀dà àárọ̀ ẹ mọ̀ tẹ́ máa ṣe o. ẹ má bínú kò lè tó yẹn. kí ló ṣẹlẹ̀. ẹ ní sùúrù Bọ̀dá Sàámú èló làwọn ẹja yẹn báwo lẹ ṣe ta. afẹ́ rà ni. ilé ti sáré sọ̀rọ̀ bí mo kí kọ́sítọ́mà lẹ́jẹ̀ ẹjẹ̀ lè lè fẹ́ rà. báwo lẹ ṣe ta àwọn tó wà níwájú. láìkì nǹkan ńlá gbàngbàngbà yẹn lè náwó sí eléyàbí. àwọn wo ń bẹ̀. àtàwọn tàyín yẹn náà. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ fún mi ní ìṣẹ́jú kan mo fẹ́ pe agent. agent ẹ já mi. CEO. ìyá rúkà olójú ẹ̀yìn jọ àwọn ẹja ńláńlá yẹn tó tóbi bọ̀nkùbọ̀nkù yẹn ó ti yẹ mo gbé lórí ara wọn èlò nìyẹn àwọn kan náà wà tó gbọ́ wọlé àwọn. mi fẹ́ pariwo sọ̀rọ̀ ni ẹ̀yin ní kẹ́hìn láìtì ni àwọn ọ̀tá wà mí àwọn kan wà tó gbé lórí àwọn mo fẹ́ ta tútù kí n pè fún wọn 1 2 èyí ẹ ṣe máa pè yín padà ẹ má bá mi dín ìtókù lọ bẹ́ẹ̀ máa pè yín ẹ pẹ̀lẹ́. ṣé ẹ̀kọ́ṣẹ́ pé ni. bàbá ẹ̀kọ́ṣẹ́ pé ni wọ́n kò ní ẹ̀dá òbí ó mọ̀ bàtí wọ́n ti ń tẹ̀ ẹja. màmá ní tírì yẹn ti ń tẹ̀
Mama ya tẹ̀tẹ̀ mi rí gbẹ̀rù sàn. Ẹ̀wà wo ni èwo ń bẹ̀? Báwo lè ṣe ta? Ẹ̀rọ náà ni mo sọ yìí ṣáà eré 2-2 eré 1-2 wọ́n ní ọ̀sìn pín 500. Eléyìí ò gba 2,000. Kò gbà 2,000 tútù ni ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ o ẹ má fẹjọ́ bẹ̀rẹ̀ ọjà pẹ̀lú mi o tẹ́ bá fẹjọ́ ṣẹ̀mí lọ́wọ́ ẹ̀kan máa rojọ́ kú ni àwọn ẹlẹ́jọ́ ló dúró yìí o èèyàn tútù dẹ̀ ní bí yóò bomi sí mi lẹ́nu kò lè dànù o. Ó wọ̀ lára yín. Ok, ìtò wà lẹ́yìn yẹn ńkọ́, èló ni? Ẹ fún mi ìṣẹ́jú kan ẹ jẹ́ pé agent síwájú mo béèrè mi béèrè. Ẹ ṣe kọ́ṣẹ́ pé kúkú kò yé mi. Gbèrè lẹ ti fi kọ́ ọ̀tọ̀. Agent olójú ẹ̀yìn àwọn tí wájú ni mo béèrè lẹ́ẹ̀kan mi ò béèrè tẹ̀yìn ẹ má fi fóònù yín sí tòsí yín ẹ fi fóònù yín abẹ́ a lè máa ríǹgì mọ́ abẹ́ yín ẹ lè mọ̀ kí mò ń pè àwọn kéékèèké bíi ọ̀sìnwínrín àwọn ọ̀sìnwínrín méjì kan ń gbélé ra lẹ́yìn ń gbélé ńláńlá ẹ̀rọ ajùmọ̀ agbẹ̀yìn sẹ́yìn lórí kíta ẹ̀yìn kàtà ní 5-1 500 wọ́n dẹ̀ fún 1 naira 500 ní kí ṣé máa jèrè 500. níwọ̀n ẹ̀ sọ àwọn eléyìí 2-2 1-1 wọ́n ní kẹ́mi lè 500. Wọ́n ní. Ẹ fún wa ló ní 5,000. Ẹ sọ wá. lọ́wọ́ bèrè yé ọmọ alájẹ ní mi sọ bẹ́ẹ̀ ẹ ṣe gò ní 5,000 naira ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ jọ̀ọ́ bá mi sọ fáwọn èèyàn yín ẹ jẹ́ kọ́mọ̀ kí bọ́dà Sàámú ti ń tẹja àmọ́ kọ́ má pè mí ní Sàámú ẹlẹ́ja mi ti láìpẹ́ ẹ jọ̀ọ́ mi tí mo ti máa jẹ́ ń bẹ̀ bóyá Sàámú èpìyà ẹ jọ̀ọ́ ẹ rí bọ́ọ̀kù kékeré náà gbà ó ní bọ́n ṣe máa ń kọ́ ẹja sínú láìlọ́n máa kọ́ lọ fún ẹ máa kọ́ lọ ó ti pé ṣé mi mọ calculation ni èyí bí 5,000 lè fẹ́ rà ẹ gbà ọ́nù ẹ ṣe gan ẹ ṣe o 1 2 3 4 5 ó ṣe gan ẹ ṣe mo dúpẹ́. Bàrà Sàámú ẹ kú oríire o ẹ ń tẹja nínú gbogbo nǹkan láyé ẹja ló kù tẹ ronú kan. ẹja ló wù mí ta ìfẹ́ Olúwa ni tó sọ ni. máa bá yín ra máa rà ó ṣe ẹ fún mi lóní 1,000. ọ̀rẹ́ òjò rẹ̀ olóríire ò yára wọ́ oní 1,000 ẹ ṣe 1K sọ bẹ́ẹ̀ ẹ ṣeun gan o mo dúpẹ́ o kí n dẹ̀ ti pa 6,000 naira lọ́wọ́ ọ̀sìn kíákíá ọlọ́run jábọ́ lórí ètò ṣáàrí téèyàn bá ṣẹ̀ṣẹ̀ ṣí bísínẹ́sì báyìí kódà kó jẹ́ pọ̀ ò lè yàn ta kódà kéèyàn máa ta pákó àwọn tó bá nífẹ̀ẹ́ èèyàn nínú àwọn tó ń wá ó yẹ kán ṣe kí ni ó yẹ kán bá yàn kọ̀kọ́ rà ó ní tẹ́yìn ṣe ó ní. rárá ibi 500 lẹ́pẹ̀lẹ́. ẹ̀gbọ́n gbà tí mò ń kọ́ ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ ní ẹ̀gbọ́n tí mò ń wí bẹ́ẹ̀ ni ó rè ẹgbà ta ló tún fẹ́ rà nù yín. Thank you. ajé a máa wá o. ẹ tó yẹ kí ni. ẹ ṣe. àbórí ẹ bàjẹ́ ni kó tó di pé mo bẹ̀rẹ̀ bísíǹsì orí tá a lọ́kọ̀ gbẹ̀yìn mi ò fún ẹ 750 ó gbẹ 750 naira ó wọlé ìwà náà kó o ní 500 nínú ẹ àbótí náà tán láti jẹta bàjẹ́ nìkan ẹ̀yin náà rẹ ja ẹlẹ́jẹ̀ yín dé o ẹlẹ́jẹ̀ ṣe bẹ́ẹ̀. Nìkì kí ló ṣẹlẹ̀? Ìwọ wá lẹ́rìn nítorí Ọlọ́run báyìí. Níbo ló ti rẹ́jà tó ń jẹ? Wo ayé bọ̀dá ẹ̀ ti bàjẹ́. Bọ̀dá mi wo? Ayé wọn ti rú. Ayé wọn ti rú. Bàrà Sàámú. Ìwọ bí wá pé níbo la ti rẹ́jà yìí? Bí wá. Kí ni tèmi pẹ̀lẹ́ ẹja? Ìwọ tí ẹ béèrè náà níbo la ti rẹ́jà? Ó dáhùn bó lẹ ti rẹ́jà. Ọ̀rẹ́ mi, bọ̀dá ẹ̀ Sàámú. Wọ́n bá mú ẹja níwájú táwọn. Wọ́n ń tẹ ẹja níwájú táwọn. Bó ṣe lé ẹja yẹn sílẹ̀ lélẹ̀ ló ń pariwo ẹwà rẹ̀ ẹja o. In fact, wọ́n tún pe pásítọ̀ sọ bẹ́ẹ̀ pé kó wá gbàdúrà sí new business àwọn páwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ owó ẹja ni. Gbogbo nǹkan lẹ lè sọ tí mo lè gbà. Bọ̀dá Sàámú tí mo mọ̀ tó ṣàkọkún yẹn wọn ò lè ever rídíkù ara wọn kó máa tẹja. Bọ̀dá Sàámú. Ẹ wò ẹ sọ nǹkan mi. ẹ wò tó fi lè mú bọ̀dá ẹ̀ tó ń tẹja á jẹ́ pé nǹkan míì wà ń bẹ́ẹ̀ nìyẹn o. Exactly. Bébù yìí mo dẹ̀ sọ fún kó má jẹja yẹn o. Kí ni? Bọ̀dá yìí ó ní nǹkan tó fi ń ṣe. Gbẹ́nu sọ́njàlẹ̀ kí ni? Bọ̀dá wo? Bọ̀dá ó ṣì jálajàla wo nìyẹn? Bọ̀dá tó jẹ́ pé
bó ṣe wà yẹn wọ́n rí èèyàn kan ó lè jẹ́ pé wọ́n rí èèyàn kan tó ń ta ìjà tó ń make profit lórí ẹ̀ tó ń rí owó òun lójú wọn ràn mọ́ lọ́sẹ̀ nípa àwọn fẹ́ ta. òótọ́ ni mo bọ̀dá Sàámú wọ́n lè ṣe òṣì wọn dé level yẹn. níbo ló wá ń lọ. ẹni bọ̀dá Sàámú ń tẹja ẹ jẹ́ ìmójú mi débẹ̀ mo gbọ́dọ̀ lẹ́jà lọ́wọ́ bọ̀dá òṣì bọ̀dá burúkú yẹn mo gbọ́dọ̀ déwájú lé wọn lé. bọ̀dá Sàámú ó fọ́ ni o gbé wá jẹ́ kí n wo ẹja yẹn. bọ̀dá ẹlẹ́jà mi dín. ọ̀la ẹja yẹn dùn ọ̀rọ̀ ṣé wàá tóbi o mo ń jẹ́bọ̀ ni ẹja yẹn tóbi. ká lọ kábọ̀ kan ò sí níbẹ̀ o Sàámú bọ̀dá Sàámú Alájọ. ọmọ alájẹ ni mí o ọmọ alájẹ ni mí o ẹ tún kọrin ọmọ alájẹ ni mí o ọmọ alájẹ ni mí o ẹni kò mọ̀ mí kò wá wò mí ọmọ alájẹ ni mí. mo fẹ́ rajà lọ́wọ́ yín ẹ̀dẹ̀ fi mi kọrin ìròyìn ẹja yín tí mo gbọ́ ló mú èmi náà wáyé pé èmi náà gbọ́dọ̀ rà ń bẹ́ẹ̀. ṣé o gbádùn orin mi. mo gbádùn orin yín mo fẹ́ rẹ̀ ẹja. máa bèèrè eléyìí ló fẹ́ rà. ó ní 500. yẹ ẹja 5 ló fẹ́ rà. owó ni. lórí àwọn pariwo tó ẹ̀ lọ andem lámù bẹ́ẹ̀. bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ ẹ̀ ní wo bí ike méjì ni mo ti dín lé ní. yẹ́nyẹ́nyẹ́ àwọn èèyàn dẹ̀ ti rà tán. ilé 6 tó kù níwájú mi lé ní orí. o ní 500 gbà tó o bá jẹja mi wà gbádùn ẹ̀. ó ní o ṣe gan o. wọ́n Sàámú ẹja lèmi náà wá ra ìtajà fún mi. olùrìnlẹ̀ ló fẹ́ rà. ní 1000 ni. o ní 1k o ṣe gan. owó ẹja gbogbo cold room. tí n bá ta pátá kí n máa ta pátá àwọn èèyàn àfọ̀dù àwọn obìnrin ilé wa máa wá sọ́dọ̀ mi. That's right. yóò yẹ̀yẹ́. gbogbo cold room. owó ẹja. kékeré ni mo ti bẹ̀rẹ̀ ọlá. kékeré ni mo ti bẹ̀rẹ̀ ọlá. ó ní 1000 o ṣé gan o mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. abẹ́rí What's going on here? Kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń tà? kí mò ń tà ẹ gbọ́ kí ni mò ń tà. ẹja ló ń tà. kí ni mò ń tà. ẹja ló ń tà. kí ni mò ń tà. braga ni ẹ sọ̀rọ̀ ń sìn. kí ni mò ń tà. ẹja ló ń tà. ṣáájú nítorí mò ń tẹja ni mo ti di ó láàgì ọ̀tẹ̀ mo ti di ó wájú yín lọ́jọ́ yìí báyìí mo ti dọ́mọ ẹlẹ́jà olódì ẹja ló ń tà. íńtánà àbọ̀ àbálọ̀rọ̀ àwọn ọmọ yìí òun ló ti gbọ́ tọ́sán yẹn ẹja mò ń tà. ẹja ni mò ń tà. Anyway, yẹn náà daṣán mo mú deal kan wá fún yín ni arábìnrin ló wá bá mi ó lóun ní good deal láti ṣe pẹ̀lú yín torí ẹ̀ ni mo ṣe ní kó mú wá ẹlẹ́fẹ̀ẹ́ mi náà pàṣẹ sọ nǹkan tó bá wá. Sàámú ẹ kújọ́ mẹ́ta ṣe rántí January ní junction bẹ́ẹ̀ tẹ́ ń perform. Bragade ti gbàgbé ní January tá a lọ play níwájú ilé ìyàyọ yín mí ní bàbá yọ yín ìyàyọ yín tá a lọ play mbẹ bẹ́ẹ̀ ni mo ti mọ̀. ibẹ̀ mo ti rí tẹ́tí ń kọrin tẹ́ ń jó mo wá rẹ̀kọ́dì mo wá sẹ̀ǹdẹ̀ sí ẹ̀gbọ́n mi tó wà ní UK òun lórí tó like performance yẹn ó ti wá dé ó ní kẹ́ wá perform fáwọn. Praise God! Hallelujah! Bro Sam, I've been waiting the whole week for a long time coming. Bro Sam, all my niggas in Mississippi, they've been waiting for my vocalization. The price is right. Bro Sam, let's shine! That's right. Oh yeah! Auntie, thank you very much. Ẹ jọ̀ọ́ má bínú, time gbogbo fẹ́ ká wá. Weekend yìí gangan ni. Weekend! Bro Sam, how far? It's good. Thank you. The Lord is good. All the time! All the time. The Lord is good! Weekend eléyìí náà ní ká wá ilé ìyàyọ yín láti play in January lóòótọ́ Bragade máa rántí bẹ́ẹ̀ ni táwọn ò bá rántí ibẹ̀ láti play tó ti yé yín sìn. ẹ wá o mo dúpẹ́ tó bá mi send fídíò mi káàkiri inú mi dùn ìgbà yẹn mo yìí lùlù dáadáa ní January yẹn bọ́ lọ́wọ́ yìí ẹja ni mò ń ta o ẹja mò ń ta lọ́wọ́ yìí o
ọjọ́ sátidé tẹ̀dẹ̀ pé kọ́ ní ká wá yẹn ọjọ́ ọjà ló bọ́ sí o tí n bá tàtílé máa gbé kàn sílé ń bí sọ bẹ́ẹ̀ máa wá dúró tì torí ohun tí mò ń ṣe tètè yé yẹn máa gbé sọ bẹ́ẹ̀ máa dúró tẹ̀jà ń bí èmi máa kiri àwọn kan lọ ọjọ́ sátọ̀dé ọjọ́ ọjà ni o lásìkò yìí ẹ fún mi 90 days ìfẹ́ olúwa ni tí mò ń ṣe yìí kí n fi wo ìfẹ́ olúwa náà nínú ayé mi o ẹ jẹ́ kí n wò ná. ṣé ìgbọ́n kò tó sọ rí wọ́n ní káwá kọrin káwá jó. èwo lè yín òṣì tó gbé káàkiri. brother calm down now ṣé bí profession yìí nìkan tàwa pè yín fún yín àdèmọ̀ pé wọ́n ní talent yẹn wọ́n dẹ̀ tún mọ̀ ọ́ lò. exactly ẹ bá kọrin fún wa náà. àgọ́ sórí yìí ni ṣé ẹ gbádùn ṣá ṣé ìṣojú fitinfitin ṣé fitinfitin ni yín ni èwo ẹ gbogbo rò kò rí yín kí ló kàn yín pẹ̀lú ayé tèmi kí ni ti yín kí ló ṣe lè bọ́dà Sàámú tẹ́lẹ̀ ń pariwo tẹ́ ń ranṣọ tẹ́ ń ranjú kó dà náà. èmi ranjú. customer lè ń bá sọ̀rọ̀ báyìí it's not making sense now. Mo dẹ̀ wà very sure pé business ẹja tẹ́lẹ̀ ṣe ra wọlé yìí pé bóyá ẹ máa gbé tì. ṣé tẹ́ bá wá gbé tì ẹja àwọn tẹ́sí bù yẹn ṣé àwọn ló máa padà àwọn máa recommend yín fáwọn èèyàn. bàbá ẹ ló máa gbọ́jà ẹ̀ lẹ̀. Ọlọ́run ò ní jẹ́. ṣé mi ló bá sọ gbọ́. ẹ̀yin ni mo bá sọ. máa gbá tí ẹ lẹ́sẹ̀ ojú ẹ̀. ṣe bẹ́ẹ̀ dẹ̀ ọ̀rọ̀ ni mò ń lò fún wọn ṣé mo ní kó ń bá yìí. ṣé bá Sàámú mẹ́dàrọ̀ ni ṣé mẹ́dàrọ̀ ni. mẹ́dàrọ̀ bí tó dàgbà dé nígbà tó dẹ̀ bá yín sọ wọ́n bá yín sọ ìyọrìbọ̀rọ̀ ṣé kò ṣe profession yín ṣé kò ṣe ọ̀nà wa pè yín sí ni. tó ní wọn máa bá yín sọ ara yín dẹ̀ kó tọ̀rọ̀ wọ́n sọ fún yín sí báyìí ẹ gbọ́ ẹ fẹ́ jẹ́ tẹ̀ka sílẹ̀ ẹ padà sẹ́sì àárọ̀ yín. amen tí wọ́n ṣe yẹn wàá jẹ́ ìyẹ́ o wàá jẹ́ ìyẹ́ o tó rí kóòmù ìyarun mọ́ yẹn o wàá jẹ́ ìyẹ́ ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀. listen ṣé ẹ fẹ́ gbọ́ ẹ jọ torí Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó send fídíò mi tó sá sórí ìgbà tí bọ̀dẹ́ ẹ fi rí lọ́wọ́ yìí ẹja ni mo ta mí ì délé ráyè ní táìmù yẹn íńtánà ó ti mọ̀ wọ́n. mo ní bọ́ ṣe ń hó bí ẹ̀gà ó mọ̀ paláriwo ni wọ́n. bọ́sán. má túnú sí wọn ó ṣì lọ sọ. bọ́sán ìròyìn ni mo gbọ́ ládùúgbò pé tí ń tẹja bọ́sán. mo ti ń tẹja ìròyìn méjì lọ́dọ̀ yín bẹ̀yẹn mo ṣe bẹ̀rẹ̀ lẹ́ni ní o ẹ máa use mọ́ mi ní o ní gbogbo àwọn oṣù ẹ máa use mọ́ mi ní. èlò wa ni gbogbo ilé ìbọ́sán. ẹ wo bó ṣe sọ ìwé ni èlò ní gbogbo ilé ìtẹ́ ẹ̀kọ́ lẹ̀ báyìí èlò ní gbogbo ilé ìtẹ́ ìlélẹ̀ ẹ ní bóyá sọ̀rọ̀ bí olówó ẹ ti mọ báwo olówó ṣe máa ń sọ̀rọ̀ èlò ní gbogbo ilé ìtẹ́ ìlélẹ̀ àwọn èèyàn máa ti wá sí wàhálà ìjà bó ṣe wò yẹn báàfù méjì ni mo ti dín ṣòro náà bẹ̀lẹ́ wọ́n ti ń dúró dè mí tẹ́lẹ̀ wìtìwìtì ni wọ́n bò mí day one ọjà day one téèyàn bẹ̀rẹ̀ business kó dẹ̀ ta tó yìí mi ò rí wẹ́ẹ̀rì òun ló jẹ́ kí n mọ̀ pé tí n bá ta erùpẹ̀ máa ta kódà kí n máa ta pátá obìnrin máa ta. ẹni ìlànà tí bá ní 20,000 ní kọ́. bá Sàámú ẹ̀ ń tẹ́jà máa fún yín 30K. One, two, three, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. Kékeré ni mo ti bẹ̀rẹ̀ ọlá. Kékeré ni mo ti bẹ̀rẹ̀ ọlá. Mo dàgbà tán o, mo tún ń ṣoge. Mo dàgbà tán o, mo tún ń ṣoge. Ire o, ire bá. Kálẹ̀ o, ire. Kò ní bàjẹ́ fún ẹ, o ò ní sórí bọ̀. Tó bá jẹ́ kó o parí òun ló fi lówó ẹlẹ́dàá mi ò ní jẹ́ kó o ní àrùn. àṣẹ wà. o kéré báyìí o dẹ̀ lówó lọ́wọ́ ìtumọ̀ ẹ̀ ni pé o kéré parí o parí lówó tó o bá ṣe sọ́jì o ò ní ní ọ̀rọ̀ tó o lè lọ nírun kó o lọ wá ṣe kí ni kó o má lówó mọ́ wà á parí ẹwà o ṣe gan o rẹja ìlè mẹ́rin 30K o ṣe owó tó wà lọ́wọ́ ẹ kò ní kú lọ́wọ́ ẹ o. Ike méjì mo ti dílé múlẹ̀ títà tán gbà mo gbé sorry. Ẹ bá bá pack. Ẹ bá bá pack. Ẹ bá bá pack. Ẹ pack ẹ̀. Èyí tí mo dílé ni mo ti tà tán. Ọ̀ṣẹ́ 30K. Lẹ́lẹ́lẹ́. Ìdáná tẹ́ ẹ bá pẹ́ bí màá jò táyà yìí.
Bọ́dá Sàámú. Bọ́dá Sàámú. Kí lẹ̀ ń ṣe? Kí lẹ̀ ń ṣe? Kí ni mo ṣe nínú yàrá mi? Àbí wo ni gbogbo orí burúkú iná? Kí ló fa gbogbo òṣì? Kí ni mo ṣe nínú yàrá mi? Kí ló wá? Kí ni mi ò lè wá káàkiri? Ritualist. Rí? Ritualist. Ó ní yín. Ṣé mo parọ́ mọ́ yín ni? Bọ́dá Sàámú. Àbí kí ni nǹkan náà? Ṣé ẹ tàjẹjà lọ ni? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ó di èèyàn mélòó tó máa bẹ̀rẹ̀ business ní ọjọ́ kan. Ní ọjọ́ kan yẹn ṣoṣo náà, ó dẹ̀ máa ta gbogbo igbá tán pátápátá láìkó ẹyọ kan. Èyí advert ṣe, publicity kankan ṣe, TikTok mọ́ lò, Instagram mọ́ ń pa ẹ̀, status tó wà lórí WhatsApp gan mi ò rí yín bẹ́ẹ̀ rí. Bó lè ṣe wá ṣe ọ̀nà wo lẹ gbé gbà Bọ́dá Sàámú? Èyí kò tẹ̀ ṣe yóò dáa, ó máa lẹ́yìn Bọ́dá Sàámú. Ó rí pé yín ń kan ẹ́, ó ti gèso àjàrà. Ṣé mo fọwọ́ kèso àjàrà bíi tiẹ̀? Èmi ò gèso àjàrà, kò sí tí mo gbélẹ̀ tí ò ní ta. Ṣé tó lè lọ fi pè mí ní ritualist? Ẹni fẹ́ wò ṣẹ́jú akànnì yóò pẹ́ létí omi, pẹ́ létí omi. Ẹ̀yin àti ta ni? Wọ́n ti sọ bẹ́ẹ̀ wípé ilé ẹni ó ní ọ̀tá ẹni wà. Olórí burúkú nìyí, ṣọ́wọ́ tẹ̀ fẹ́ bá yọ nìyẹn. Ṣọ́ oṣù tó fẹ́ sọ nìyẹn. Sọ́kò jáde mọ́ bí sì jáde. Kí lẹ̀ ń ṣe? Kí lẹ̀ ń kó pamọ́? Kí lẹ̀ ń ṣe? Tẹ̀mí ra. Abẹ́ẹ̀ rí nǹkan. Pẹlẹbẹ. O má dá wọn lóhùn. Pẹlẹbẹ. Ìwọ mà ló ráyè tó ń bá wọn rojọ́. Ìwọ ló ráyè tó ń bá Bọ́dá Sàámú rojọ́. Ìwọ bọ̀dá yìí. Máma kó bá mi. Máma fi tiẹ̀ kó bá tèmi jọ torí Ọlọ́run. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ torí mi ò rí irú eléyìí rí. Nígbà tí ẹgbẹ́ igbá ẹja ẹ̀dẹ̀ ta tán lójú wa ní ilẹ̀ ojúṣu ẹja tí mo sọ bóyá báàfù méjì àbí. Báàfù méjì báwo? Ìpárí méjì. Ẹ̀dẹ̀ ta pálí ẹja méjì tán. Kílẹ̀ tó ṣú lójú wa báyìí lájẹ̀ ń wọ̀nyí báyìí. Oye tẹ́ bá pè fáwọn èèyàn, oye yẹn náà ni wọ́n rà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ra ẹja tí wọ́n ń jẹja yìí, tí kòkó bá lọ ṣe kọ́kọ́ nu wọn, àbí tínú wọn pa, àbí tọkàn dédé fòṣọlẹ̀ tọkàn dédé kú. Ṣé àmọ́ pé tí ló kó èèyàn lọ́rùn nìyẹn wọ bàbá yìí? Má pààyàn sí mi lọ́rùn community mò ń pariwo tèmi tó o. Má kó bá mi nu community, má pààyàn sí mi lọ́rùn o, torí gbogbo eléyìí yóò jẹ́ mi o. Ṣé bá kàrá náà máa mú láǹkó? Ẹ ṣe wá mórí burúkú láǹkó? Ẹ ṣe wá mọ́ṣì láǹkó tí ó wà sí kankan nù yín tó ní ọpọlọ tó jẹ́ pé àǹkó tó mú níwọ̀ rán wọ́n fi ti ẹran gáùn òun fi ti ẹran búbù ẹ wá ń wọ òṣì àtòrí burúkú ń búbù. Táàdì wọ́ nínú láìfù mi tó fi ní má kò bá mi o kó bá ẹ̀ ta ni ẹ́ ní láìfù ta ni ẹ́ ní kí ni? Ìgbà tí bọ́ bí ẹ̀wùn mi mú ó ti pẹ́ mo ti hold gbàbí tó bá wọ́n oníkálukú gbẹ́bọ̀ bí ẹ lọ kò sí kọ́nù ìbọn bí báwo ni ṣé mi ti ẹ̀rí bọ̀ bí ẹ mọ́ wọ́n tó ṣe èrè lọ́dún yín báyìí sìn mo ṣe oògùn ní àbí mo ṣe oògùn ní ṣé ṣoògùn lẹ́ta pálí ẹja méjì tán sílẹ̀ tó ṣú àwọn tí wọ́n di business yìí gan wọ́n àgbà tó yìí. Ìdè wà. Oògùn tí mo wá ṣe yẹn abẹ́gbọ́ ìbí náà sàn sí kò sí ẹni tí mo bá sọ̀rọ̀ kókó wá rẹ̀ jà tí ò ní wá rẹ̀ jà bí mo ṣe lè bá wọn sọ̀rọ̀ tí máa fi gba owó bẹ́ẹ̀ náà ni mo lè fi bá wọn sọ̀rọ̀ pé kó yàwèrè adé yàwèrè aláǹkó tẹ́ ẹ̀ bá jáde ní ìsìn tí n bá yọ ahọ́n gọ̀gọ̀rọ̀ tí n bá fi kàn tí n bá ní yàwèrè má yàwèrè. kò sí kankan tẹ́ máa ṣe ẹrù bá jà wọn tẹ́ ń tẹ́jà fún àwọn yẹn lè máa fọ́ lè máa sin àwọn sọ̀rọ̀ tó lè máa gbọ́ nǹkan tẹ́ sọ kí ló kàn wá. èmi yọ síbí. kí ni ẹ jẹ́ ká àwọn yín bọ̀. yọ síbí. àwọn máa lọ lálẹ́ tó wà dáwé ẹ lè ṣe kọ́kọ́ ẹ lè ṣe kọ́kọ́ kẹ́ fọ́ra yín bọ̀ ẹ jẹ́ ká àwọn yín wọlé ẹ ká àwọn yín wọlé. orí yín bàjẹ́ dání ẹ̀yin wèrè burúkú ẹ ṣe dúró kí bù yín ní nǹkan àwọn wèrè tó bá bí dání yín kó tó wọlé. ìyẹlẹ máa wò láyé yín ẹlẹyẹ rí Ọlọ́run ṣe o Elédùà ṣe o ìfẹ́ rẹ nìkan ni màmá ṣe ìfẹ́ rẹ nìkan ni màmá ṣe.
òǹgbẹ́ngbẹ́ ìgbà tá a dẹ̀ ń bọ̀ lẹ́ẹ̀kan yẹn táàpù kan wà bẹ́ẹ̀ yẹn o mọ táàpù tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ pásítọ̀ lọ mú mi ń bẹ̀ kó gbẹnu sí táàpù kó mú mi. I mean, right now, I could eat a whole elephant, bro Sam. Èrò-kérò ni ọlọ́mọ jẹ́ àríbí a whole elephant tó dín ní elephant kọ́ dẹ̀ gbé síwájú ẹ̀ kó máa jẹ ọmọ kankan burúkú ni nílẹ̀ Yorùbá kó dà kó dẹ̀ ronú pọ́n máa gbódìdí erin síwájú ẹ̀ kó máa jẹ ó burúkú ni ṣé ó lè dá jẹ tán ń jọ èèyàn mẹ́wàá lè dà odidi erin jẹ tán èèyàn mẹ́wàá ṣó lè dé jíjẹ erin jẹ tán kó dà má ronú òṣì o tó bá kúkú jẹ́ bẹ́ẹ̀ ó lè gbàwẹ̀ jálẹ̀ ọdún yìí torí òun burúkú nìyẹn kó máa ronú erin gbàwẹ̀ o. bọ̀bọ̀ yìí ó dẹ̀ má pe ọ̀rọ̀ sọ náà lọ straight kúkú sọ fún bro Sam wípé mo fẹ́ jẹ ẹja o simple. Something like that, bro Sam. bóyá kó kọ́ máa tún sọ kó sọ pé ó fẹ́ jẹ ẹja ń gbọ́. Something like that. ẹja wùn ẹ̀jẹ̀ mẹ́ja jẹ mẹ́ja kó jẹ o lè múnú bí o lè múnú bí ìkànnà dẹ̀ o ti tọ́ bá fẹ́ jẹ gbígbóná o lè wà sórí òróró mẹ́ẹ̀ kó dẹ̀ fàyọ. No, bro Sam, be intentional. Speak to me in a voice that is agreeable to the ear, bro Sam. ṣé ń jọ tí mo sọ ìṣẹ́kọ̀ọ́ gbọ́ ni mẹ́ja kó jẹ mẹ́ja jẹ. I'm okay. o jẹjẹ mọ́ mi ò ní fẹ́ kí nǹkankan lọ sí ẹ o má yẹ kí nǹkankan ṣe ẹ o ọlọ́run má jà rí bí o ò ní kúkú oró o tó bá jẹ́ bí pẹ́ mẹ́ja kó jẹ o. ẹ̀yin ọmọ yóò dáa fún yín. wò kí lè dání gbàgbàgbà. ìwọ ni kó o sin àwọn ọ̀rẹ́ rẹ ó yá ìwọ Bọ́bí kó wá máa yanjú àwọn ẹja yìí fún mi. bọ̀dá Sàámú ṣé káà náà múlẹ̀ náà wà ká pẹ́jà. ẹ̀rì sọ̀rọ̀ ó fẹ́ jẹjà dọ̀tún náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹjà tán sí ni ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ó ní ó jẹ́ kó mẹ́jà jẹ olójú ẹ̀yìn wàá bá wọn mú láìlọ́nù kẹ̀kẹ́ jà síbẹ̀ ó lè kó bí 20. wo sẹ́rẹ̀ ẹja yìí kì í ṣe jíjẹ wọlé lọ kọ́ ọ lọ nú àpò àpamọ́wọ́ mi kọ́ ọmọ owó ń bẹ̀ yà lọ́dọ̀ ìyá sẹ̀bílì kọ́ bá àwọn ẹja fún wọn ẹ bá ń káwọn ìyá yín. mọ́mì kò ń ṣe jíjẹ báwo ṣé bẹ́ẹ̀ jalè dín tó pọ̀ yìí. ṣó o rí i pé bó o ṣe ń sọ kò yé ọmọ yẹn náà ẹja tó dùn àlẹ ọlọ́run kò ṣe òkú ni òun ti kú alààyè dẹ̀ lẹ́yìn ẹ wá jókòó ẹja. alẹ́ yìí ṣe jíjẹ yóò rẹ̀ ẹja fún yín lọ́nà ẹ bá ń káwọn ìyá yín. mọ́mí ẹ tiẹ̀ má dà mọ́ ara rí. mo mú wọn ṣeré ni. wọ́n máa mú ìjà ìṣeré àbọ̀bọ̀ ló ń sọ. owó tẹ pẹ̀lú rẹ̀ ẹja mo mú ẹ̀rọ asáré kí okùn sí mi lọ́wọ́ àbíkẹ́ fún mi ní pàdùn kí fóòrí wọn dànù ẹ ṣe jàre tẹ protect ayé mi kí ni gbogbo wèrè yìí wọ́n tún bá bẹ́ẹ̀ wọ́n fi ṣe yẹ̀yẹ́. Amen. láyé ìgbà tiwa báwọn ìyá wa bá ti ṣẹ́jú kan báyìí àti mọ gbogbo ohun tí ó wí àwọn ọmọ ọ̀sìn wọn mọ orú ọmọ tí wọ́n fẹ́ yà àmọ́ bọ̀dà Sàámú bí ayé ò le tó bá wọn àwọn ọmọ kéékèèké wọ́n ní ẹ fáwọn lẹ́jà ẹ̀kọ́ ẹ wò látẹ̀ẹ̀kan mo ti ń gbóhùn Dọ̀tun bí ti ń pé ọ̀fun gbẹ̀ ń wo òun ọ̀jẹ̀já ẹ̀ fún ayé ò le tó bá wọn kéékèèké tẹ́ ẹ fún wọn kò pé kọ́ mọ̀ pé ọmọ iye èèyàn tẹ́mi ń fún lẹ́jà ń bì lójúmọ́ kò ní ọmọ pé. ṣé bẹ́ẹ̀ jà tí wọ́n ń dín tiẹ̀ ló ń fáwọn èèyàn. bẹ́ẹ̀ ni. ṣé bẹ́ẹ̀ bí ṣe bẹ̀rẹ̀ bísínẹ́sì tèmi ni ṣé bí mo ṣe wà ṣé kì í jẹ gbárùn ni kán wá nígbà yín dà kí ni mo ti jẹrun láàrin ọjọ́ mélòó sọ́jọ́ mélòó Dọ̀tun tó ló fẹ́ jẹjà ṣé mo ní kó bá jẹ ni ṣéjà tó fẹ́ jẹ òtí kú ni kó jẹjà ṣé bá láàyè lòun kó jókòó ẹja ẹgbẹ́ wo ni wèrè gan. ẹja ti ń di. ṣé lẹ́bù tàfi ṣé méjì mo gbélé ni. méjì ni. mo gbé mẹ́ta lẹ́kọ̀ọ́. rárá o kò sẹ́jà lọ́dọ̀ mi méjì ni. má kúkú orú ẹ̀ ní sórí burúkú mo ṣe dé o. ó bọ ẹgbẹ́ kí ni wọ́n jẹ́ ká bá yín gbé kí ló ń ṣe yín gan kí ni pọ́lẹ́mù tẹ́ ní àṣẹ fẹ́ fọwọ́ kọ̀ọ̀kan ajé mi mo ní ká fílẹ̀ kọ̀ọ̀kan yín. káwa máa tẹ̀lé yín lẹ́yìn. ṣé ẹ fẹ́ máa fọwọ́ kan igbá ajé mi ni igbá ajé mi ni kí ló dẹ̀ fọwọ́ kan kí ni pọ́lẹ́mù ẹ náà. bó Sam kò rí bẹ́ẹ̀ bó tún rọ̀ǹgì ni ẹ jọ ẹ mọ̀ kan ẹ jẹ́ káwa gbé kíní ká gbé sórí in fact mo dedicate ara mi ẹ gbé wá ẹ jẹ́ kí mi gbé sórí má má kiri ẹ. ó ti gùn jẹja lọ ó ti gùn ju ẹja lọ tó o bá ń kiri lọ àwọn èèyàn ò ní rí gbá ìwọ náà máa rí lọ́ọ̀kan má wọrí máa kiri ọjà mi máa dẹ̀ ta filẹ̀. bọ́dà Sàámú báwo ni pẹ̀lẹ́. wọ́n pè mí lórí fóònù sí bí mo yẹn ń jáde wọ́n ní kí n gba ilé yín pé ṣe lẹ́jà. wọn ò lẹ́jà. mo lẹ́jà ìwọ ló ní lẹ́jà
mo lẹ́jà jàre ẹja tí mo dẹ̀ nílé nìí náà ni mo gbé sórí wọ́n ń bá mi dín àwọn míì lọ́wọ́ tó ti yẹ ẹ̀sìn mo ń lọ sílé ni tí bá wà lé ṣé máa wá bá mi lé ni àbí bó lẹ̀ gbé. ẹ ká kú máa lọ sílé wa. bí sátà nìyẹn máa wá sọ́dọ̀ yìí ṣé ẹ fẹ́ ra nǹkan tó pọ̀ ni. níbo lọ́dọ̀ yín. ẹgbẹ́ lè baba plumber ni. Baba plumber ń bí. Ó yá jàlọ. Bro Sam, this is lame. Ẹ tẹ́ pé star ní gbogbo community ojú ń gbà wá tì fún yín. Bro Sam, tó bá dẹ̀ jẹ́ pé ó ní nǹkan tẹ́ fẹ́ jà yín ṣe ẹ gbé wa débẹ̀. Orí ẹ burú o Júdásì ló kó bá Jésù o ṣẹ́nu ẹlẹ́lẹ́ ti jáde tó rí rándú bí nǹkan tó ń tẹ̀ polé bóyá èmi ní nǹkan tẹ̀mí ń fẹ́ já ṣe níwọ̀ ọmọ wèrè yìí wàá rí nǹkan tí màá fojú ẹ rí. Ẹ gbọ́ ẹ má ní ṣòlé ẹni bá tẹ̀lé mi inú yín máa gbé ṣe pé ẹ gbalẹ̀ lọ. Bọ̀dá Sàámú yẹ já lọ. Ọmọ 18 ọ̀tẹ̀ let's go. Èmi ti ń jáde o bọ́ mi ní pẹ́ 1 hour ni máa lò mi ní pẹ́ dé. 1 hour ló máa lò òye lo 1 hour. Wo èmi náà ń jáde o ó dẹ̀ lè dọ̀la kí n tó dé sóò tó bá di olè má bà mí. Mi ní pẹ́ dé mi ní pẹ́ It's okay. Látẹ̀ẹ̀kan. Ẹ̀gbọ́n. Ọdún ẹni mò ń bọ̀ wọ́n ṣàní kó fẹ́ ṣáta ẹja ọ̀nà fẹ́ ra gbogbo ẹja mi tọ́ ni mo ṣe ń sáré bọ̀ ṣé wọn ló fẹ́ rà tán ṣé o fẹ́ ṣe mítì ni. No èmi kàn fẹ́ rẹja 2,000 péré ni. Ló fẹ́ rà lóde sọ fún pé wọ́n fẹ́ ṣẹ́ta ẹja ṣé ọkọ̀ dàmí lámù wá síbí ni kí ló tún mọ gbé eléyìí náà kí ló tún mọ eléyìí. Bébì mama dábọ̀dá Sàámú lóhùn àyà oríṣiríṣi wà lọ́wọ́ bó ṣe wà kò sára tán lè dà ẹja. Ara rẹ ló wà lọ́wọ́ tèmi o Ọlọ́run lè jẹ́ kí n máa dára rè. So ẹja 2,000 lẹ́gbẹ́ ẹ fẹ́ rà ló wá ní kí n wá síbí ẹ dẹ̀ sọ bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ ṣáta ẹja bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ rẹ̀ ẹja 15,000 naira ọkọ mi dẹ̀ ti balẹ̀ ṣá. Ó yẹ kó rẹ̀ ẹja 15,000 ṣẹ́yìn lè kó owó kẹ́ kó 15,000 kẹ́ fi rẹ̀ ẹja òṣì tẹ́ ń ta fúnra yín kẹ́ fi rà kẹ́ fi mú gàrí. Ṣọ́run yìí tẹ́ ṣọ́run gígùn bíi gòmágì ṣọ́run yìí ṣó lè gbé ẹja 15,000. Ẹ̀ẹ́dẹ̀ ń ṣe hà kí ni ṣé kò tó yẹ kẹ́ máa fọjá lẹ́yìn ṣe kiri àdúgbò lélẹ̀ ṣé kẹ́ máa fọ arúgbó ara máa kiri ẹja torí ẹ̀ ń ṣe mo sọ̀rọ̀ ẹ̀ ń kọ́ ha. Jọ̀ọ́ má bínú ṣé wíwá tí mo wá síbí ṣé mo wá síbí wípé kó o lè sọ̀rọ̀ sí mi ni àbí kí ni mo wá síbí fún. Bọ̀dá Sàámú fẹ́ rẹ̀ ẹja ni ó dàbí ọ̀rọ̀ wà ní kẹ̀kẹ́. Ó sọ pé mo wá síbí o ní kí n wá ṣáta o ló fẹ́ ṣáta ẹja ṣé ó fẹ́ ṣáta ọ̀rọ̀ fún mi ni. Òótọ́ ọ̀rọ̀ wà lóhun tó sọ èwo lóòótọ́ ọ̀rọ̀ ń bẹ wípé mò ń fọjú alẹ́ mi tẹja àbẹ̀wò mẹ́ gbogbo ohun tó sọ òun lóòótọ́ ọ̀rọ̀ pé mò ń fọjú ayé mi tẹja àbọ̀ abánitì ẹ o sórí ìwọ ohun tó sáré wá sí mi lọ́kàn ni pé má bá wọn ṣe challenge tí wọ́n ṣe yẹn o. Challenge wo. bẹ́ẹ̀ni wọ́n mo fẹ́ gbẹ bí ẹja gbígbẹ mo fẹ́ gbẹ bí ẹja gbígbẹ má bá wọn ṣe torí wọn gbogbo lẹja gbígbẹ ayé ẹ ti gbẹ bó ṣe wà yìí ìwọ gangan lẹja tí mò ń tà. Ẹlẹ́dàá máa dá fún yín bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn orí mi máa dá fún yín àdàbí. Ẹlẹ́dàá máa dá fún yín ṣọ́tọ̀ sí yín kẹ́ máa bú mi ṣọ́tọ̀ sí yín kẹ́ máa pè mí bọ́dí ṣé mi. mi ò ṣeré o ẹkú ẹ sì gbọ́ o ṣọ́sí yẹn sì èèyàn máa ń gúrò lóòótọ́ àmọ́ kò sí kankan nínú ẹbí wa tó gúrò bó ṣe gbọ́. ṣé irú ọmọ yìí ó yẹ kẹ́ ẹ tí wọ́n bẹ́ẹ̀ ṣe máa fi tọrẹ inú fámìlì ṣé àwọn kan máa ń ṣe pàṣípààrọ̀ àwọn pàṣípààrọ̀ máa ń wá tó máa ní kẹ́ ẹ kókè wá tó máa fi nǹkan pààrọ̀ ó yẹ kẹ́ ẹ ti fohùn pààrọ̀ ni kò sì ṣẹ́ tó wù kẹ́ ẹ lè ṣe àwọn èèyàn máa rò wípé ẹ fi ṣe oògùn owó ni. iṣẹ́ yín ò ní yọ lára ẹ̀ kẹ́ ẹ máa nàka sí pé first born yín rè àbábúrò yín ni no kò lè work. bùrọ̀ mi ṣe fẹ́ ń gbọ́. Ṣé o ti rí tó wá báyìí? Ẹ̀gbọ́n ẹ má bínú ẹjọ́ tó lọ ẹ bá mi mú ní 2,000. ó ní 2,000 ni máa ti torí ẹ̀ wá bí tó máa fẹ́ rìn ọ̀dọ̀ ṣá. ẹ má bínú ẹ jẹ́ kí n ra ọ ní 5,000. ṣé o méjì mú ọ̀rọ̀. Bọ̀dá Sàámú. tí o mọ̀ pé jèrè ọtí ló wà láyé ẹ̀ tí o mọ̀ pé o lọ búra rárá Ọlọ́run ṣáyé ló wá yìí wọ́n dẹ̀ ni wọ́n ṣe bí tí obìnrin ìwọ̀n náà wà bẹ́ẹ̀ tó bá bí ẹja wọ́n máa ṣe meeting ní boy scout ní inú community kò máa lọ ìbọ̀ yìí wọ́n máa ní pretty lady tó wà ní community wà join wọn boy scout ní kò lọ boy ni ẹ o láyà o nídìí o lẹ́lẹ́tì
ìwọ báwo mo ṣe gbẹ bí ẹja gbígbẹ ìwọ gbọgbọ ni gbígbẹ yẹn. ẹ ní ta ajé ò ní bùgbà jẹ. ok gbogbo 5,000 tó wà bẹ́ẹ̀. ó máa sọnù kẹ́ tó délé ó máa sọnù ó máa sọnù. tí owó ìbá sọnù kí n tó délé ìdérí ọtí tó kù láyé ó máa kúrò bẹ́ẹ̀. tí o mọ̀ kó lọ mú tẹ́lẹ̀ ìdérí ọtí ló wà bẹ́ẹ̀ lórí ẹgbà. ṣé tí ní tẹ̀lé gbà. kí ló dé fún sínú láìlọ́n ni. láìlọ́n bá wo bí ẹ̀kọ́ náà ṣe ń bú mi kí n máa fẹ́ gàsí láìlọ́n. bóyá Sàámú. ó máa dánú sí yẹpẹ oyin gbélé pẹ̀lú yín. òun náà nìyẹn ẹ ti bẹ̀rẹ̀. ṣé tí ní ẹja 5,000 náà kó lé mi lọ́wọ́. ó nìyẹn ìwọ tó rí ẹ ti yí gbọ́dọ̀ náà wá. lọ́nà tó wà nulẹ̀ ó máa dànù ó máa yí dànù. ẹ gbàgbọ́ ẹni sùúrù o ẹ lọ́la o. ẹ má kọ́ máa rọra bó ṣe rí bọ́rùn gígùn. burúkú ni ẹ mo fẹ́ gbé bí ẹja gbígbẹ. ẹ̀yin lè máa gbẹ ẹ lọ́wọ́ ló slim tea ẹ máa rù ẹ máa ṣù lọ́rùn. Ọlọ́run gbogbo tí bàrà Sàámú sọ yẹn àwọn náà kọ̀ sẹ́ ó ló ṣe mọ bá gbàlagbà sọ. torí náà lọ ṣe fún yín nylon. ìyẹn mi náà. sọ fún yín nylon òun náà lẹ. ẹ tí rí kankan. Ọlọ́run ṣeun o kí n ó dẹ̀ ń dàbí ẹni kó oògùn ṣá kí n ta gbogbo ẹja ìtàn kí n tó tún délé ó dẹ̀ máa dùn mọ́ mi inú gan ṣá. ìwọ ọmọ ìkọ́ yìí kí ló ṣẹlẹ̀ wá rà tó o bá fẹ́ rà ó yá ní kíákíá ni o. dá mi lò. ẹ fún mi lóní 1,000. 1,000 ẹja 1,000. ha bọ̀dà Sàámú ẹja tẹ́gbẹ́ tutù kù lé 6. ó kù lé 6 ṣé òun kẹja lé mi lórí ó mọ̀ gbà tí mo gbẹ́jà ni. bọ̀dà Sàámú ọlọ́gbọ́n àṣebí ẹni gọ̀ lójú àwọn èèyàn wọn rò bóyá ẹ gọ̀ ni o ẹ wò mo ti gbọ́ ròyìn yín bẹ́ẹ̀ ṣe ń tẹja gbọ́n mo gbàdúrà pé ọpọlọ yín ò ní dọ́bà orí yín ò ní dàrú. mo ti gbọ́ bí àwọn èèyàn ṣe ń rẹ̀jà lọ́wọ́ mi ó yé mi gan lẹ́nu tíkẹ̀ làwọn èèyàn rẹ̀jà lọ́wọ́ mi. ajá máa wá àmín ẹ máa tà sí i. statue ẹ wá kéré sí ọpọlọ ẹ o kò sí ẹni tó máa rò pé irú ọ̀rọ̀ ẹ lè jáde lẹ́nu ẹ láíláí wo bí ẹja 1,000 rẹ̀ àmọ́ torí ọ̀rọ̀ tó sọ gbà ó ti fi fẹ́ yọkan. ẹ ṣé o bọ̀dà Sàámú. gàrí ṣe gan. mo dúpẹ́ o ajá máa wá. àmín àmín ọmọ wá bá mú ṣìkà ẹ̀ mo já fún ẹlẹ́ja. bẹ́ẹ̀ ni má bá yín. ẹ ò ní lè complain fi sí ọwọ́ ẹ̀ ò torí mi sótò mo ti ṣe dáadáa. rún mọ́ fún mọ́ ó ṣe ó ṣe. ẹ ṣé o. mo compliment ẹ o statue ẹ kéré sọpọlọ ẹ. kábọ̀ kan ò sí níbẹ̀ o Sàámú bọ̀dà Sàámú Alájọ. gbogbo owó tó wà lọ́wọ́ yín yẹn 197,000 ló wà lọ́wọ́ yín yẹn 197 ló wà lọ́wọ́ yín ẹ bá mi tọ́jú ẹ. bọ̀dà Sàámú ṣé lórí ẹja tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní tà lẹ́nu ọjọ́ mélòó òun lẹ ti rí eléyìí. ó ní ara èrè tí mo rí ń bẹ̀ nìyẹn owó tẹ̀dẹ̀ wò lọ́wọ́ yín yẹn kò disturb capital mi o kò disturb ẹ̀ rárá bó ṣe lè wù kó mọ́ capital mi wà bẹ́ẹ̀ agent mi dẹ̀ ń dín ẹja lọ fún mi ìyẹn olójú ẹ̀yìn yẹn ń dín ẹja lọ kò dẹ̀ disturb business mi. bọ̀dà Sàámú. ẹ má pariwo mi ìfẹ́ kẹ́ni bòde mọ́ kí n rí owó lórí ẹja yẹn mi ìfẹ́ kọ́ mọ́. bọ̀dà Sàámú ẹlẹ́ja. lábìrin mo ti gbàgbé pẹ́yìn lẹ́wọ̀ àwájú anímọ̀ ìfẹ́ kan pè mí ní Sàámú ẹlẹ́ja mi tí mọ ẹja tí màá mú ń bẹ̀ bóyá èpèyà ni àbí Titus bóyá máa jẹ́ bọ̀dà Sàámú èpèyà mi tí mọ ẹ má pè mí lẹ́jà kó lódùmọ̀dù ni mi tó bá pè mí ní Sàámú ẹlẹ́ja ó má dàbẹ̀ nípa fẹ́ gba crown kó lórí mi ibi dẹ̀ sí lọ́ba community mẹ́wẹ̀ẹ̀wá ẹjọ́. iye mi bọ̀dà Sàámú dídí mi pé you are a genius. mo mọ̀ ẹ mọ̀. mo mọ̀ ẹ ló ń jẹ́ genius. ṣe bẹ́ẹ̀ ṣe sọ́tọ̀ọ̀sì nípa ẹ̀ mọ̀.
bàtẹ́ sọ́tún tẹ́ rẹ́rìn mọ̀ pé ẹ ò lè sọ nǹkan burúkú kẹ́ẹ̀dẹ̀ máa rẹ́rìn láti ṣe páyé ń ṣe yìí. genius olóye púpọ̀ àkàndá ńlá. mo mọ̀ fúnra mi. ó ní yìí lórí ẹja tẹ́ ẹ ṣe bẹ̀rẹ̀ níjọ́ wo yìí. bẹ́ẹ̀ni. kò mà ní bàjẹ́ fún yín. this is very good now. bẹ́ẹ̀ni ṣé ni bó ṣe wà ẹ bá mi tọ́jú ẹ̀ nítorí mo máa ṣe kóló mọ́nì tó ti yẹn sìn kóló mọ́nì personal banking mo máa ṣí àpò ẹ̀ mo máa download àpò ẹ̀ sórí fóònù mi tí n bá wá download ẹ̀ owó yìí sìn mo máa kó fún ẹni tó bá ní kíni kó wà bẹ́ẹ̀ kó wá bá mi transfer owó yẹn sínú kóló mọ́nì àpò mi. èmi ní. ẹni mo ní. ẹ ti ṣí. mo ti ṣí. wọ́n ló fàṣì ju nǹkan mi lọ. ó ṣe gbẹ̀mí lé. ó ti dà so bó ṣe wá wà yẹn sìn ẹ wá bá mi transfer owó yẹn. láti inú kólómọ́ni tèmi sí kólómọ́ni tí. bẹ́ẹ̀ni kóló yín á wọ kóló mi. bẹ́ẹ̀ni kí kóló wa wọnú ara wọn. wọnú ara wọn. èmi náà ní kóló nọ́mbà yín ẹ̀yin náà ní kóló àkáǹtì tèmi kájọ fi kóló ran kóló. bẹ́ẹ̀ni. ó tán. torí mi ìfẹ́ káwọn ọmọ kankan wọnú ilé bí kan tiẹ̀ mọ̀ kò sọ ọmọ tó máa lè gímbí ẹni bá gímbí fẹ́ kú ni o ó ń lọ kú ni ó kówó mi báyìí á kàn máa wọ gbó lọ́ọ̀lù tó bá dùn mí ni pé owó yẹn ló máa dùn mí fún torí kò ní rí iná bọ̀ tó ń dẹ̀ máa kú bọ̀ kí bàbá wa lóko èèyàn lọ́rùn lèmi ṣe kó fún yín pé kẹ́ ẹ lówó mi lọ́rùn. èmi ò dẹ̀ ní kú. ẹ̀yin ò jì ṣèbí mi lèmi kó fún yín. lágbára Ọlọ́run bẹ́ẹ̀ni ọ̀dà God bless you. rárá a máa pọ̀ sí lọ́wọ́ yín ni o. ó yá àdúrà. bí olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ pẹ̀lú iṣẹ́ yìí kò ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́. ṣé wàá rí làákàyè tọ́lọ́run fún yín èṣù ò ní gbà á ayé ò ní gbà á ẹ̀yin fún ara yín náà ẹ ò ní bà á jẹ́ ògo yín á máa pọ̀ sí i ó ti rí bẹ́ẹ̀ kò yí padà Jésù olúwa wa. àmín 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 lórúkọ Jésù. ẹ ṣé olúwa ló ṣe ọ. olúwa ṣe. bùrá Sàámú ṣé inú ilé ni mo ti máa yọ ìdá mẹ́wàá. ìdá mẹ́wàá bẹ́ẹ̀ kí ló ń jẹ́ ìdá mẹ́wàá yẹn. 10%. ìdá mẹ́wàá tá a máa ń san chọ́ọ̀chì bẹ́ẹ̀ni nígbà yẹn ẹ kó wa lọ so ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n ṣí kólómọ́nì app yẹn wọ́n wá bá mi fi owó ìsínú kólómọ́nì app kólómọ́nì app máa send ìdá mẹ́wàá sí kólómọ́ yes ma so kólómọ́nì máa send ìdá mẹ́wàá sí. máa bá yẹn fi síbẹ̀. èmi ni mo mú ẹ̀gbọ́n wa yìí wá kí wọ́n bá yín ra ẹja mo ti ròyìn ẹja yín fún wọn. but nǹkan tó amaze wọn ni wọ́n ní nǹkan tó lè mú a grown up man tó gbégbá ẹja sílẹ̀ tó ń ta ẹja mo dẹ̀ ti wá ròyìn bẹ́ẹ̀ ṣe jẹ́ fún wọn ní community o that's why àtọ́ṣe tẹ̀lé mi wá síbí báyìí. ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yìí kò ní bàjẹ́ fún yín o ẹ ṣé o. Bro Sam mo ti wà ń bí látẹ̀kùn ẹ kàn ń dìlé mi ni mo fẹ́ rẹjà. ábílẹ̀ báwo ṣé bó rágbàlagbà tó dúró. kí ló ń ṣe bọ̀bọ̀ eléyìí ṣé lórí burúkú ni ẹ ní kí ló ṣe ẹ o ti ń bẹ́ ọ ẹ wò bọ̀dá Sàámú lè máa kọ́kọ́ dá lóhùn bíbá ilé mi lè máa kọ́kọ́ dá lóhùn mi fẹ́ gbọ́. èwo lóhun tó ń filẹ̀ báyìí ná kí ló ṣe tó bá ń sọ̀rọ̀ bí ọbẹ̀ bẹ́ẹ̀ táyé ẹ̀ ti fọ́ báyìí kí lè léyìí. ẹ Bro Sam bóyá kẹ́ lé gbogbo wọn dànù o. wọ́n máa lọ ni. ó dà bẹ́ẹ̀ ẹ lé gbogbo wọn dànù ni because wọn tí mò ń iye tèmi fẹ́ rà. ẹ má bínú sí mi ẹ jẹ́ má bínú ẹ má bínú ẹ báwo lè ṣe fẹ́ rà. ẹ̀yin nǹkan kan dùn mọ́ at least bí àwọn géńdé mẹ́rin tó ń hágì torí ẹja that means pé ẹja yẹn ó dáa ni èlé ló làwọn ẹja yìí. eléyìí 1000 eléyìí 1212 ìkan 2000 bẹ́ẹ̀. mẹ́rin yẹn bá mi páàkì máa fún yín ní 20,000. ẹ wo àlàyé kò jọ méjì péré lè máa kógó mi báyìí lẹ́nu kò sí nǹkan tó jọ mẹ́rin àbí mélòó kan tẹ̀ ń pariwo yẹn tọ́ra yín. torí ọ̀pẹ ni kí ló sọ bẹ́ẹ̀ ìnáwó yún ẹlẹ́mí ni. Bro Sam wọ́n jẹ́ máa ní mi lára all the time ó ṣí ẹrẹ ni. Bro Sam ó dàbí nǹkan tí ọ̀tẹ̀ sọ lẹ máa padà ṣe o a máa lé gbogbo wọn lọ ni o. gbogbo bá mi kó kiri síbẹ̀ jàre. ṣé bàtà lè ń tà ní 20,000 fẹ́ ja mẹ́rin. ẹwẹ́ kú ṣé jàre mi tẹ̀ ẹ́ ń bì yín. ẹ̀wẹ̀ kó ẹjọ́ wọlé lọ jà kí wọ́n kọ́ tà nǹkan tó fẹ́ tà. ṣé ti pàkì. ìjà mẹ́rin 20,000. mẹ́ta wà òkè. ó ní ẹ ó ṣe gan. mama ti dà. no ẹ fi kan tó kù yẹn sí náà ẹ fi lé kan tó kù yẹn sí 20,000 lọ fún yín. ẹgbẹ́ ṣé ká fi lè kan tó kù sí. actually ẹyọ kan mo fẹ́ jẹ gan-an. wow iṣẹ́ ò máa dá o ìyá ò máa dá o bọ̀dá yìí lóòótọ́ tó máa yọ ọjọ́ orí ẹ̀ kú ọdún ojú orí ọmọ ìdé change ni máa kú olóṣè ó ti ń plan bó ṣe máa fi ẹja mi tó máa fi jẹ gbúre gbà
bẹ́ẹ̀ tó má kó má jẹ́ kó lówó gbé nǹkan kó ní bàjẹ́ fún yín sá o ayé yín ò ní rún sá o mo really appreciate yín o báńkó wọ̀ wá. ẹ fẹ́ mi ní ilé mẹ́ta. nínú 5. ìbẹ̀rẹ̀ kó lórí burúkú ni bọ̀bọ̀ ẹ̀ brọ́sà ìbẹ̀rẹ̀ kó lórí burúkú ni bọ̀bọ̀ ẹ̀ orí mi tẹ̀ tí wàá gbóná báyìí gbogbo tó wà nù gbáyìn mo fẹ́ rà tán lé nìṣẹ́. ẹgbọ́n mi ìwọ ò dà mí láàmú látẹ̀kàn báńkó lè méjì fún. ìwọ náà ìgbà tó fẹ́ bínú respect ló fi sọ̀rọ̀ báńkó lè méjì fún. kó lè méjì fún kó fún. bẹ́ẹ̀ ni eléyìí 2K ni o 2K ni o 2K lélẹ́yìí o ó yá kó fún ó nìyẹn ó yá ìwọ wá bẹ ìgbà. ìwọ lè kọjá alẹ́ jẹ́ wọ́n ẹ̀mí àṣẹ pátá wo nìyẹn. tẹ̀tẹ̀tẹ̀ máa ń kó wèrè tó kú lẹ́fù. máa kó wèrè tó kú lẹ́fù àbí yóò rà mọ́ yóò rà mọ́ ló jẹ́ kọ́ yín náà. wá gbà mo fún ẹ lọ́fẹ̀ẹ́ máa kó lọ mo fún ẹ máa kó lọ mo ti tà tó báko bá mu Ọlọ́run ṣeun ẹ ní bá jẹ́ ẹ ṣeun gan Ọlọ́run ṣe mo gbé ọ̀gá mo yàn lógo Olúwa ṣe ipò lè bá mi ṣe lé tún ṣe lé lẹ́nìí Ọlọ́run ṣe o àtẹ̀kùn ẹ̀rẹ́ bí ẹ ti ń pa mí bí ẹ ti ń pa mí gan seriously ó mọ tó wà ṣe fún mi gàrí àti ẹja lóhùn mi jẹ yẹn gàrí àtẹja olóhùn mi jẹ no ẹja tútù kọ ẹja yíyan irú èlé tí mò ń ta ẹ gangan bẹ́ẹ̀ ni olóhùn mi jẹ so mi ò ní gàrí lé wà wá gbà kó bá mi ra gàrí wà wá lọ sọ́dọ̀ ìyá àtúnú kó bá mi ra ẹja kíká. mo sọ nígbà tí mo pe ní tírẹ̀sì pé fẹ́ jẹja kí ló dé kúkú ṣẹ́kùn ẹja yín. no gbogbo tí n máa ń tà ó máa expensive gan ọmọ kẹtẹ mi máa wọ́n jọ àwọn ti ya tìǹù lọ tèmi máa wọ́n olùmọ̀ṣẹ́ ní kẹkẹ ṣáà yóò ṣáà ìjẹja bá mi jẹja àti ẹ̀yin náà bàbá yẹn bọ̀dá ìjẹ́ ọgbọ́n kọ́ lélẹ̀ àgọ́ ni. àgọ́ ni fún bàbá ẹ àgọ́ ni fún yín bọ̀dá ìjẹ́ àgọ́ ni fún bàbá ẹ orí ẹja mi àgọ́ ni fún yín. n bẹ ṣé kì í ṣe wisdom ni. God bless you. ẹ̀yin náà bàbá bọ̀dá ìgbà bá kó gbá wọlé. Congratulations sir. Olúwa ṣeun mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ò ṣe. Dàtú kò mọ wọlé. òdégbà tí wọ́n wèrè. àbí wáìpù yìí ni. kábọ̀ kan ò sí níbẹ̀ o Sàámú bọ̀dá Sàámú Alájọ. èmi fẹ́ gbọ́. irú rádaràda wo lè ń bá mi perform yìí no kí ni rádaràda tí ń bá mi perform ẹ yá owó lọ́wọ́ mi láti last month èdè dá owó mi padà ṣé tó bá jẹ́ pé báwọn yòókù ṣe ń yáwó lọ́wọ́ mi tí wọ́n sanwó mi ṣé ẹ̀yin máa rówó yá ẹ sọ̀rọ̀ ayé doni gbèsè kalẹ̀ ẹ bá mi gbọ́wọ́ mi o tí mi bá gbọ́wọ́ mi ní kúrò bílẹ̀ ni. jọ báwo ló ṣe wọlé ta ló jẹ́ kó wọnú ilé yìí ta ló jẹ́ kó wọnú yàrá mi. ẹ máa wo béèrè tó ń bi mí kí ló special nínú yàrá onígbèsè no onígbèsè dá mi lọ kí ló special nínú yàrá ẹ bùrọ̀ Sàámú gan tẹ́ máa ń bú òun ló júwe yàrá yín fún mi ló sọ fún mi pé tí bá ti yà sápá ọ̀tún mo máa rí yàrá yín bẹ́ẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀. bùrọ̀ Sàámú júwe yàrá yín fún ẹ. bùrọ̀ Sàámú yìí máa ní gbàbọ̀dé fún yàn. owó tí mo wá jẹ ṣé mo ní mi ní san ni ṣé mo ní mi ní san ni ṣé bí wàá dẹ̀ fún mi time máa sanwó ẹ̀ náà 22,000 ṣé 22,000 ló ṣe wá pariwo lé mi lórí. 22,000 kì í ṣòwò. mi ò mọ̀ òṣèlú nàbẹ́ ní pé kí n ti máa tẹ́jà ẹ̀ láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi ó yẹ kán bí mi mẹ́jà ni. àwọn bọ́ìsì kan ló bá dé ìsìn ló bá sọ wípé àwọn fẹ́rẹ̀ ẹja 37,000 ẹja tó dẹ̀ kù lórí ìgbà mi kò tó 37 mo ṣẹ̀ṣẹ̀ rán yàn ní wípé kọ́ lọ́ọ́ bá mi sọ fólúgbó ẹ̀yìn kó bá mi dín ẹja sí wọ́n dẹ̀ láwọn fẹ́ sanwó yẹn báyìí èmi ò dẹ̀ tí open Kolo Money account app mi mo ṣẹ̀ máa open ẹ̀ ní tán máa send owó sínú ẹ̀ now mo fẹ́ kó lo àkáǹtì Kolo Money tiẹ̀ yẹn bá mi send ẹ̀ àkáǹtì yẹn send ẹ̀ sí mi kán wá send 37,000 yẹn sí wà lọ bá mi gbà so màá lè fi yẹn màá lè mọ́mú yẹn máa kó fún olójú ẹ̀yìn mo ti ní kó lo owó tiẹ̀ náà kó máa fi ṣe lọ. ó tiẹ̀ ti dá a báyẹn ó ti dá a báyẹn so tó bá ti send 37,000 naira sí àkáǹtì ẹ máa wá bẹ́ẹ̀ mi send 22,000 tẹ́ ẹ jẹ́ èmi ọ̀rẹ́ mi ní kúrò bí ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n ẹ̀ onígbèsè lórúkọ wọn wọ́n jẹ mí ní 22,000 naira láti last month wọ́n dẹ̀ avoid mi wọ́n fẹ́ sanwó mi ṣọ́fẹ́ báyé mi jẹ́ ní ẹ fẹ́ dá mi padà sẹ́sẹ̀ àárọ̀ ni. ó jẹ́ ní 22k. yes. Yọ̀ṣíbí ó dẹ̀ dákẹ́ mẹ́rẹ́ má ṣe mẹ́rẹ́ dáhùn ṣé lóòótọ́ ló jẹ́ ní 22k. yé
o jẹ́ 22,000 náà wá pariwo lé ẹ lórí. So bíbá tó o bá mi ń tà tó ló ń béèrè ọ̀dọ̀ Yọ̀ṣíbí tí mo ní kó wọ ilé lápá ọ̀tún ó jẹ́ lówó ni. Bẹ́ẹ̀ni wọ́n jẹ mí lówó. Ṣé ló mọ̀ nice? Ẹ ṣé gan, thank you. Yé! Yọ̀ṣíbí kọ́ ni mo wá bà. Yọ̀ṣíbí kọ́ yàrá pẹ́lẹ́bẹ́ mo rò pé mo wọ. Ṣé Yọ̀ṣíbí ló jókòó yìí? Yọ̀ṣíbí kọ́ ni mo fẹ́ wá bà. Èmi mo rò pé pẹ́lẹ́bẹ́ máa wà ń bí ni. Irọ́ èmi ní ẹsẹ̀ ń. Ìwọ kọ́ pẹ́lẹ́bẹ́ ni mo rò pé máa wà ń bí. Pẹ́lẹ́bẹ́. Ó yẹ bàbá. Ó yẹ lóṣù sàn jàre. Ó ṣe yẹ kí n sanwó yín lọ ibi tó yẹ kí n ti gbà sanwó yín. Òun ló jẹ́ kó dín yẹn. Bọ̀dá Sàámú nìyẹn. Tẹ̀ máa ń dúpẹ́ lẹ́yìn iṣẹ́, òun ló gbégbá ẹja tó ń tà yẹn. Ó yẹ rí owó ribiribi lórí ẹjọ́ kù ẹ sọ fún mi kí lẹ́yìn ń tà? Kí lẹ́yìn ń tà? Àfi kẹ́ ẹ máa ṣe gíge olórí burúkú kí kẹ́ ẹ máa ṣe oge òṣìkí àdúgbò, oge ìyà tí ò ní kókó. No, tell me. Kí ni kókó gígẹ̀ láì sówó? Just tell me. Tell me. Kábọ̀ kan ò sí níbẹ̀ o, Sàámú bọ̀dá Sàámú Alájọ. Ẹ rọra o, ẹ kú ọjà o. Sister Yọ̀ṣíbí, God bless you. Bọ̀dá Sàámú ni wá béèrè. Bọ̀dá Sàámú. Wọ́n ṣẹ̀ wọlé sí iná ni. That is good. Àwọn náà ni mo wá rí. Bẹ́ẹ̀ ni, ó máa yẹ kí n lọ. Kọ́lá àwọn yẹn. Ìkọ́lá àwọn yẹn. Wọ́n tẹ jámbí báyìí, wọ́n ní nǹkan tó fi ṣe ni àbẹ́mọ̀ orí sì tó ṣe tẹ jámbí. Bẹ́ẹ̀ni, ọ̀nà ẹ̀dà. Èmi rè gírádìtì ni mí, kò sí bísí ìwàṣẹ́ dé. Bọ̀dá Sàámú kọ́ wá gbéjà sínú community. Ó wá ń tẹja, ó dẹ̀ ń tàjọ àwọn tó kú ẹ lọ. Ẹ wá gbé kò fi ṣe nǹkan kan, ó fi ṣe nǹkan náà. Ẹ lọ kú lọ́nà. Ẹ kọ́kọ́ jẹ́ kú ọtí náà. Ẹ̀dà sẹ́. Ẹ jẹ́ ní sùúrù jàre owó tí ẹni gan pàápàá. Ṣáwọn náà kó báyìí, ṣáwọn náà ní kí ẹ má ṣe bísíǹsì sí ni. Ẹ̀dẹ̀ wá dé ibẹ̀ ẹ̀dẹ̀ wá halẹ̀ mọ́ wa, kí ló ṣẹlẹ̀? Yọ̀ṣíbí ẹni sùúrù. Ọpọlọ lè wà ní nǹkan táwọn boys ń sọ náà. Ẹ rí wèrè, ó dé. Ọpọlọ wèrè wo ló fẹ́ mú bẹ́ẹ̀? Fóòmù rẹ̀ ń pọ̀ lẹ́nu. Àníbọ̀dá yẹn kíkẹ́ mú jáde. Jẹ́sí ẹ̀kọ́ jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe rí pé mo wà ń bí àṣẹ fún. Ẹ gbàgbé kún yẹn o, ẹ gbàgbé pátápátá. À respect tó gbọ́ ẹ̀jẹ̀ ìránṣẹ́ Ọlọ́run ni o. Torí máa yẹn, ó fẹ́ jẹ́ yẹn gba kádàrá gbogbo wa. Ọlọ́run respect la fún yín o. Ọlọ́run bọ̀dá yẹn gangan ní kẹ́ mú jáde. Bọ̀dá Sàámú dà. So kí ni wọ́n gbé jáde ní school? 2-1. 2-1. Yeah. Oh wow, that's good. So ibo ló ti wá ń ṣiṣẹ́ báyìí? Iṣẹ́. I'm still job hunting. I'm in need of a job so badly. A good one at that. God will do it. Amen. My sister, what did you graduate with? Ṣé máa fẹ́ gbọ́ báyìí? Èmi tiẹ̀ ti mọ̀ pé wọn ò láìpẹ́ mi. Wọ́n cheat mi gan ni. 2-2 ni wọ́n fún mi. Kẹ́ lè imagine. Wọ́n cheat àbí nǹkan tó gbà lọ fún ẹ. Babe, kí máa ń ṣe everybody ló máa mọ̀wé bíi tiẹ̀. Kó rọra sí mi ara ẹ̀. That's all right. Gbogbo wa náà ni a ní sharp minds. At a point, you told me that you were somewhere, ṣiṣẹ́ ń bì kan, right? I was working with one insurance company before, sir. Almost in Vemo. Kí ló ṣẹlẹ̀? Yes, sir. 120,000 naira in salary. Transport is about most of it. Cost of living, everything at the end of the month for keeping people only. So I just have to resign, sir. That's totally understandable. My sister. So what are you? Èmi náà wáṣẹ́ o. As a matter of fact, 2-1 gan lèmi gan gbé jáde. Mo ti wáṣẹ́ títí tí ó ti sú mi. Ẹ wo, I'm tired. Ọlọ́run á ṣe. Àmín. My wonderful sister. What about you? Èmi ti fi ṣẹlẹ̀ o. Mo ti resign láti last week. Resignation also? Same thing tó ṣẹlẹ̀ sí mo sùn, òun náà ló ṣẹlẹ̀ sí èmi náà. Salary of 130,000 naira. Kí ni mo fẹ́ fi ṣe? Kí n tó transport, kí n tó tọ́jú ara mi. Family náà wà ń bẹ̀. So I had to quit o. Ó máa ga o. Ibi tí àwa kan ti ń wáṣẹ́ kiri, làwọn kọ́kọ́ ń fiṣẹ́ ṣakọ. Plenty graduates ó wà níta, wọn ò ríṣẹ́. Kí ló mean? Ṣé mo wá bẹ́ẹ̀ kó bá mi wáṣẹ́ ni? Àbí tí ṣò bá pè mí kí n máa wáṣẹ́ lọ ni? It's all right, it's all right. Mo get hangu tí brother mi yẹn ti ń bọ̀. Mo get ẹ̀. So kò ń ṣe nǹkan tá a máa pariwo léra wa fún. Sherry, nǹkan kan ló wà paramount.
kí èèyàn ní iṣẹ́ ní ọwọ́. And I'm happy gbogbo àwa táwa ń bí we are sharp minds. Ṣùgbọ́n ìtó wá dára jù ni pé a ò gbọ́dọ̀ fi iṣẹ́ tá à ń ṣe lẹ̀ lọ́wọ́ láì tí ì rí mi. Torí ẹ̀ ni Yorùbá ṣe bọ̀ lọ sọ pé kí a fi iṣu síná ká máa wá ọ̀bẹ. Ẹ má jẹ́ n parọ́ tàn wá, gbogbo wa la mọ̀ pé job hunting in this nation is a very big thing. You will agree with me. Sure. Okay, let me tell you my own story. Ṣẹ́rí mi tẹ̀ ń wò yìí, 2-1 lèmi náà gbé jáde. Yes, I am a graduate of economics. But Sherry, graduate of economics, 2-1 yìí, for good 2 years, lèmi náà fi ń wáṣẹ́ kiri o. Mi ò rí. So I had to think outside the box. Òun ló jẹ́ kí n wá at some point I was into laundry. Yes, aṣọ fífọ̀, I was into it. Ìgbà tí nǹkan bẹ̀rẹ̀ sí ń get better tí gbogbo ẹ̀ ń dá sí, I went into farming. Yes! Ẹ̀ ń wò pé báwo ni farming àti economics ṣe jọra. Agricultural economics ló ń pè é. Yes! Why? Because we all have to be self-employed. Bẹ́ẹ̀ ni, a lè dúró de white collar jobs. Láyé tá a wà ń sìn, you have to diversify. O rí white collar job, o wá ń dúró pé ọ̀ǹtì tó bá rí, ebi á pa ẹ̀. I hope we are getting what I'm saying. Okay, the white collar job tá a tiẹ̀ wá ń sọ yìí, tó bá fẹ́ fún mi ní point mi ò lè gbà. Why? I am living fine. I have a job, a secured one at that. I have a wife, a supportive wife at that. And I have a car. Kí wá ni? Ìyàwó mi tí mò ń sọ yìí, she is also a graduate. 2-1 kan náà ló gbé jáde. Ìgbà tóun náà wáṣẹ́ tí ò rí. Hairdressing ló lọ́kọ́. What? Yes. I'm so sorry, mi ò bóyá mo lè ṣe pẹ̀lú gbogbo degree mi kí wá máa fi lọ orí èèyàn máa yá all in the name of pé mo ń ṣe weaving àbádì mọ́lẹ̀ àbí kí ló máa tapá ká nípa ṣẹ́ kí àbádì bẹ́ẹ̀. No, that's way beneath me. I can't. Sir, Ọlọ́run máa gbà fún yín tẹ́ ẹ dàgbé. Ṣé kí àwa ṣe máa gbé gba bra ibo la fẹ́ tà dé? Ibo la ti fẹ́ bẹ̀rẹ̀? It is never too late to start a venture as long as ó mówó wọlé. Ó pọ̀ jẹ́ ní tàbí lọ. What effrontery? What gumption? What level for you to come to my house and be disturbing the peace? Táwọn ọmọ Basáré gbé business mi wọlé ńkọ́. Ẹ̀yin lè máa mọ̀ mi. Àmọ́ ìyá yín tàbẹ́gbọ́n yín wọ́n mọ̀ mí dáadáa. Tí mi ò bá ṣáájú mi ìdè community nínú wọn àbí kí mi bá mi nínú community, ìtó bá dàgbà nínú wọn a ti máa jọ mọ́ra níbi tá a ti gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi tí mo ti ń gbàjọ. Kó tó di pàjọ pàdé mi. Ẹ wá dìgún wá sínú yàrá mi. Orí yóò pẹ́ ní. Ohun tí mo gbọ́ tí ẹran sọ nìyẹn. Ohun tí mo dẹ̀ gbọ́ tí ẹran sọ yẹn ó important fàyè mi. Kódà ó change ayé mi dìsìn. Ẹ fẹ́ dojú organisation mi bolẹ̀. Orí yìí burú. Ìgbà tí ẹran sọ̀rọ̀ yẹn tí mo délé, mo ronú ayé mi wò. Ọ̀rọ̀ lọmọ ẹran yẹn sọ. Ọ̀rọ̀ ló jáde látẹnu ọmọ yẹn. Kí èèyàn lo nǹkan tí èèyàn ní lọ́nà tó dáa láti fi gẹ́tì nǹkan tó wà. If you are educated, that education must reflect in everything you are doing. Kódà kò jẹ́ kúlíkúlí ló ń tà, ó gbọ́dọ̀ reflect bẹ́ẹ̀ ṣáà ni. Ẹni kàwé, ó lè lọ ṣe páálí kan àbí kó lọ ṣe nǹkan kan, ó lè ṣe ike adẹ̀rọ̀ adáwòlú tíntìntín sí, adẹ̀ kó kúlíkúlí sí, adẹ̀ brand ẹ̀. Ike ló máa rò pò ra kúlíkúlí wà nínú ẹ̀. Ẹni kàwé, ẹni tó bá kàwé tó bá ń tà pure water, ó máa package ẹ̀ mọ́, àwọn èèyàn máa rà mọ́. Ẹni bá ń kàwé, tó bá ta ọsàn, ó lè lọ wá àwọn pálí, kó ṣe àwọn pálí yẹn kó design ẹ̀, kó ní sweet orange, a kọ sweet SAAMU ALAJO sweet orange.
àwọn èèyàn dẹ̀ máa páàkì wá máa rà kò sí nǹkan kan tó ń rà bẹ́ẹ̀ packaging pálí yẹn náà rà because education is reflecting in that particular product á dẹ̀ yàtọ̀ sí nǹkan táwọn tó kù ń tà níta. Mo gbọ́dọ̀ make use of nǹkan tí mo gbọ́ lẹ́nu ọmọ ara mi ò balẹ̀ rárá láti ìgbà tó ti sọ̀rọ̀ yẹn ara mi ò balẹ̀ èmi tí mi tún kàwé nìyẹn àwọn tí wọ́n kàwé wọ́n kàn máa dààmú káàkiri wọ́n á máa sáré káàkiri àwọn fẹ́ ṣiṣẹ́ ní báǹkì àwọn fẹ́ ṣiṣẹ́ ní insurance àwọn fẹ́ ṣiṣẹ́ ní ibì kan àwọn fẹ́ ṣiṣẹ́ nígbà àwọn fẹ́ ṣiṣẹ́ láwo find something doing ó lè máa lọ ya fọ́tò kó lọ kọ́ bọ́ ṣe ń ya fọ́tò from there you get good money kí mo lè get o kí mo lè máa ṣe o. ẹja káì tí n bá ní kó máa bá mi dín ẹja kíká ńkọ́ tí mò ń tẹja kíká ẹja kíká wọ́n lè fi mú gàrí wọ́n lè fi jẹ ewédú wọ́n lè fi jẹ ẹ̀fọ́ nǹkan jíjẹ ní ojoojúmọ́ wọn máa jẹ a lot of people like ẹja kíká percentage àwọn tó like ẹja kíká ó pọ̀ jù àwọn tí wọ́n like ẹ lọ. What am I talking about? Mo lè bẹ̀rẹ̀ ní kéékèèké mo dẹ̀ lè bẹ̀rẹ̀ ní ńlá kí n compost kí àwọn èèyàn pé dọ́dọ́dọ́dọ́dọ́dọ́ wọ́n gbọ́dọ̀ rà wọ́n á dẹ̀ rà. ẹja èmi tí mo dẹ̀ níyọ̀ máa pákéjì ẹ̀ burúkú báyìí. Mo lè dédé fún olówó mo lè fún ní 10 lọ́fẹ̀ẹ́ á dẹ̀ fún mi ní 50k ṣé tán àbí kó fún mi ní 20k ó ti jowó ẹja lọ. Ta mo lè pe o fóònù mi dà. Ó tí mo dẹ̀ rò náà ni wípé àìmọye àwọ̀ èèyàn láwa tó jẹ́ pé àwa là ń ṣera wa ọ̀nà tá a dẹ̀ fi ń ṣera wa pọ̀ mo wá wò pé lóòótọ́ I have the name in this community everybody know me. Even in other community tí ò ń ṣe 10 community tá a wà yìí àìmọye àwọn èèyàn ni wọ́n mọ̀ mí. I can use that name. Mo lè lu opportunity yẹn tí mo ní láti fi get nǹkan tí mi ò tí rí tí mo dẹ̀ wá ó kàn wá sí mi lórí ni pé Sàámú máa tẹja ẹja mo dẹ̀ grab ẹ̀ immediately bí mo ṣe lọ rẹ̀ ẹja nìyẹn mo dẹ̀ gbé fún olóògbé yìí don't tell anybody I want to start the business. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dín ẹja fún mi mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní make 1 or 2 things lórí ẹja ó dẹ̀ di wípé àwọn èèyàn ní bọ̀dà Sàámú ń tẹja bọ̀dà Sàámú ń tẹja ọ̀tọ̀ ni tí mo rò ọ̀tọ̀ ni tí mo ń rí iye tí n bá tún ní kàn rà lọ́tún rà ẹ rí pé mo ń lo opportunity nǹkan tí mo ní láti fi get nǹkan tí mo rí lọ́nà tó dáa ni o lọ́nà gidi tó dáa ni àìmọye irú yìí náà lọ́wọ́ ìwọ ń sọ ò ní pé graduate ni ẹ o ti wáṣẹ́ lọ títí o ò ríṣẹ́ o sọ pé bí ọdún 2 àbọ̀ ló ti ń wáṣẹ́ ìjọwọ́ lu opportunity tó ní ṣé mi mọ̀ ẹ́ dáadáa ni ṣé bá màlà nìyẹn ń tà àti gbẹ̀gìrì táwọn èèyàn máa ń tò lọ́dọ̀ yẹ tí wọ́n máa ń jẹun ìwọ mò ń jẹ́ ṣe ṣebí ní oúnjẹ sísè ni wọ́n bí ẹ sí ìyá o kàwé ìwọ kàwé o ṣe lu opportunity graduate tó jẹ́ tó kàwé yẹn kí wọ́n náà fi ṣí ṣọ́ọ̀bù àmàlà tiẹ̀ kó máa wá wò bóyá o ò ní tà jù yá ẹ lọ ohun tó o ní ló fẹ́ lò yẹn láti fi get nǹkan tó ń ṣe kíni tó wá a lot of you white collar job ló ń wá tọ́mà tí máa fún ẹ ní 200,000 naira tọ́mà tí máa fún ẹ ní 300,000 naira ìjọba kì most of white collar job tó ń wá èèyàn kan lójókòó ló establish ẹ ìjọ wo ló fẹ́ bẹ̀rẹ̀ tiẹ̀ ìjọ wo làwọn náà fẹ́ dìde a mọ̀ pé ká ò dọ́gba bórí dẹ̀ ṣe rí ó yàtọ̀tọ̀ síra wọn káyé Kẹ́hìndé táyé á máa ti ṣiṣẹ́ ọdún 4 sẹ́yìn Kẹ́hìndé lè máa ti rí bí kankan wọ̀ ṣé tí Kẹ́hìndé bá jókòó tó náà wá pé iṣẹ́ tí táyé ṣe ni mò ń ṣe á wò pé kò tún padà sínú bóyá kan tó ń bí let us think let's think ẹ ronú 1 or 2 things tá a lè ṣe láti fi dìde kì í ṣe gbogbo ẹni white collar job o ẹ ronú 1 petty jobs and you can start from there ǹjẹ́ mọ iye àwọn tí social media tó ti sọ di ńlá lẹ́yìn legitly ni o wọ́n búyan o wọ́n ṣàbòsí èèyàn o wọ́n wá fake news káàkiri kan fi build ara wọn o àmọ́ iṣẹ́ legit one tí wọ́n ṣe tó dẹ̀ really make sense tí wọ́n máa ṣe content tó máa múyàn rẹ́rìn tó máa mórí èèyàn ògùn púpọ̀ nínú wọn A1 ni wọ́n gbé jáde ní school
first class ló bá jáde kúrò ní school but content creator ni wọ́n lè ní wọ́n dẹ̀ ti di ńlá tán ti kọ́lé tán ti ralẹ̀ tán ti wà òkè tán ti marry tí wọ́n bọ́mọ díẹ̀ sọ bẹ́ẹ̀ táwọn eléyìí ò bá mọ̀ ẹ̀yin má ṣe rí mi dáadáa níbi 61 days tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìjà ìgẹ́sà màá ti make table tẹ́yìn fún ara yín mọ̀ tó wà nínú kóló money account mi torí kò sì jẹ́ tó wọ́ bẹ̀tẹ̀ mọ̀. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run àti ìbùkún ẹ̀ nínú bísínẹ́sì ìtẹ̀mí mọ̀ á ti tó 610,000. Ọ̀dà Sàámú. 610,000 ní sọ bẹ́ẹ̀ mọ̀ ipé ó wà nínú kóló money account mi tí mo ti make nínú iṣẹ́ ìjà títà just 60 days. ìtẹ́dẹ̀mọ̀ nìyẹn o 44,000 wà lábẹ́ bẹ́ẹ̀ dì mí ń bí ẹni bá wá bí lẹ́yìn tó wá mú un lọ kù. ebi dẹ̀ fẹ́ fi iṣẹ́ ìjà yìí mo fi ṣe practical ni wípé nǹkan tí Aaron sọ yìí let me make use of it. ẹ jẹ́ kí n tiẹ̀ test borúkọ mi ṣe nínú community mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ́jà àwọn èèyàn dẹ̀rùn kó bí àmọ́ ológun aláwọn ìyà tó ń tẹ̀jà wọ́n ránṣẹ́ sí mi mò ń kọjá lọ níyà mò ń kọjá lọ ìyá Bídèmí ń pè mí wọ́n ní bọ́dà Sàámú ẹ̀yin gba kọ́sítọ́mà wa rí o mo ní wọ ìwọ sún kankan èmi tẹ̀ fi ṣe experiment ni ẹjọ́ tí wọ́n lọ ta ló máa gbaṣẹ́ ìjà lọ́wọ́ mi báyìí lódìdí ọdún kan tí n bá lùlù káàkiri mi ì lè rí 150 mo dẹ̀ rí 600 plus láàrin 60 days nígbà tí mo lo brain mi. Bọ́dà Sàámú ọpọlọ yìí kò máa ní dínkù o ọpọlọ yìí ò máa ní yòrò o so ẹ nírú nǹkan báyìí tẹ̀ ń ṣe tẹ̀ fi ní extra source of income ẹ̀ẹ́dẹ̀ sọ fún wa Bọ́dà Sàámú kò yẹ kẹ́ máa hold information fún wa òkè káàtẹ̀ wá gbà pé mo mọ̀ yín torí Bọ́dà Sàámú ẹ mọ̀ pé mo mọ̀ yín dáadáa but ọ̀tọ̀ níbi tí mò ń ro ọ̀rọ̀ ẹ̀ ń tẹja ẹ̀ sí ọ̀tọ̀ níbi tẹ́ wá gbé já sí báyìí ó wà surprising mo dẹ̀ feel pé kò yẹ kó jẹ́ pé àwa lè máa ṣerú nǹkan báyìí fún at least ẹ máa pè wá ẹ dẹ̀ sọ fún wa mo ti ní extra source of income mo gbọ́ nǹkan báyìí o ẹ̀yin náà ẹ dẹ̀ lè ṣe the same thing o kẹ́yìn náà lè fi máa tún máa pa extra owó bọ́ ẹ̀ sọ kọ́kọ́ fún wa kò dáa náà. In the factual statement and in the collaboration of understanding and the predicament of this what we are talking about ṣé mi pè é rí no ṣé mi ò bá ẹ sọ́rí wípé kó máa tewédú. ẹ sọ bọ èmi ò lè tewédú o. mo ní kó máa ra nǹkan ọbẹ̀ máa ta nǹkan ọbẹ̀ máa ta kó dẹ̀ mú ẹkùn ẹran mọ́ ṣáàtà ẹkùn ẹran èmi nìkan kọ́ ni mò ń jẹ́kùn ẹran kó sí kúlà kókó blọọkù sí kẹ́kùn tútù ó máa gan táwọn èèyàn máa rà dáadáa mo ní o lè máa kẹ́kùn travel tí wàá máa fi sínú DHL tí wàá send ẹ̀ sáwọn èèyàn labroad a lot of people like ẹ̀kùn ẹran irọ́ ni ọ̀tàkà báyìí ni kémi máa ta kan bẹ̀ ọlọ́run á jẹ́ kí n máa ta kan bẹ̀ ó nìyẹn ó ní kankan a lot of you ni mo sọ fún this time around ẹ dìde gírí lu ọpọlọ ẹ ohun tó bá ń lò abẹ́kọ̀ lò ìyá ńkọ́ kí ló ń tà ó ní ó lè switch tí ìyá bá ń tà tẹ́ àbọ̀gbẹ̀wò máa ta gbá ìgbá ó lè ta gbá ó lè ta pákó bí sọ bẹ́ẹ̀ ṣe wà yìí renters ni ó máa ń fi sí ààrẹ ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fi sí ààrẹ tí bó ṣe wà ó lè ṣiṣẹ́ pásítọ̀ ta ló ṣe wáò èwo ni wáò tó ṣe wáò tó gbégbèsè pàtí ẹ tó ṣe wáò owó ẹ̀ tí ìyàwó ẹ̀ lọ́jọ́ ṣe àbírọ́ ni ó tún ti ṣe wáò mo tún sọ wáò yìí náà ni ó lè káwọn ọmọjọ́ kó máa kọ́ wọn ní díẹ̀díẹ̀ tó bá mọ̀ kọ́ pẹ̀lú ẹgbẹ́ kò sí ọ̀nà téèyàn ò lè fi wà òkè ṣé ti gbọ́ bẹ́ẹ̀ ṣe fi russian wọlé tọ́rọ̀ mi bá ti yé yín ẹ fi russian jáde. ẹ má bínú sá brother honestly àti really lẹ́nu nínú nǹkan tẹ̀sán ẹ̀dẹ̀ máa rí changes. gbogbo tẹ́tí sọ̀rọ̀ náà ìlú náà ti ṣí báyìí sá. ọmọ tí bàbá bá fẹ́ ni bàbá ń bá wù sọ̀rọ̀ mi ti yé yín tí ọ̀rọ̀ tí mo sọ tó bá ti yé yín ẹ̀mẹ́jà. ẹ̀yin lè ní káwọn sá. Èdè ẹ̀mẹ́jà èmi mo ní kí ẹ mú ẹ̀jẹ̀ mi ẹ̀yin ọmọ kẹ̀dẹ́ ẹ̀ ṣe mẹ́jà yẹn tẹ́ ẹ bá ń jẹjà yẹn lọ gbogbo ọ̀rọ̀ tí mo sọ ẹ máa gbà mí. ṣe ẹ̀ nígbà mi
lè gbàgbé sá. Ẹ̀mẹja. Ó ti padà bọ́, ó ti bó jayé mi. Ẹni tíjú. Ẹ kó sínú nylon. President General of her hometown. No. What have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi process mi sí? Olùwì, onídàájá, àjọpẹ́ nígbà. Ẹ máa bọ̀, mo máa fọ orí fún yín nínú odò, máa fọ orí fún yín. Kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín, kí wọ́n yí machine gun lùlù yín kò ní í bá yín. Ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dógùn dúró, kógùn má dẹ̀ gbèrí mọ́. Ṣé ìṣeré ni? Níwájú bí n jẹ́. Ó ṣe oore tó yà mí lẹ́nu o, bàbá. Kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì, ọjọ́ tí wọ́n bá bí gangan, mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga, màá dẹ̀ nìkan gbé AK-47, màá nìkan yìí fún kòkó. Tí ìbọn yẹn bá pa ọmọ yẹn, kàn pa mí. Ẹ lè pa mí! Ìyá jẹ́! Olórí. Títí mọ́, àyà, títí mọ́, àyà. Lọ́gọ́ tó bá ti sọ èyí, ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. Alágbàlá. Ẹ yí padà, wá bá mi lift ẹ̀ up, man. Ọtí! Bẹ́ẹ̀ni bọ́! Bẹ́ẹ̀ orí ẹ̀. Mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o, mi ò fẹ́ rí mọ́ ni o. Ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí mo gbàdúrà fún o. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó SAAMU àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. Máa gbó kí yóò sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó.